yé wa wọn náà wá pé àsí lórí bẹ́lítì bẹ́ẹ̀ bá sí lórí bẹ́lítì ẹ wà lórí okùn ṣòkòtò níbo nílẹ̀ òtí lẹ́mì kọ́lọ̀ nǹkan dákùnkọ́ sànù wa torí ẹ mímì ilẹ̀ ọ̀pọ̀ ẹ wàá máa rí pọ́pọ̀ láwọn agbọ̀nbí kan ní gbogbo orú Japan, China, ẹ̀rí bí Indonesia, America, Egypt, Iran àwọn abẹ̀yẹ ilẹ̀ máa ń mì púpọ̀ ńbẹ torí ẹ nínú àwọn àmì gbẹ̀ndàlùkìyàmà bákan náà ẹ̀rí pé àsìkò ti súnmọ́ a máa sọ̀rọ̀ pé ṣé oṣù méjì tó ti pẹ́ nù ó ti pé gẹ́gẹ́ ọjọ́ ń sáré ọjọ́ máa sáré nínú àmì gbẹ̀ndàlùkìyàmà nínú àmì gbẹ̀ndàlùkìyàmà òun náà ní kó wọ́pọ̀ yóò máa ṣẹ́dá débi pé ẹni tó lówó yóò máa wọ ẹni tí ó gbà lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn kọ̀ wọ́n lásìkò yẹn ò tí ì dé sá ẹ̀rí pé Nàìjíríà bí àwọn èèyàn wà ní àwọn agbowó tí wàá pọ̀ tí wọ́n á ṣẹ́dá débi pé ẹ̀yìn èèyàn wá gbó ẹ wá gbó àbí wọ́n ti bọ̀ ọ́ so báyà sípò eléyà sì ń bọ̀ bákan náà wọ́n ní nínú àmì òun náà tún ní pé èèyàn gbára sàárì ẹnìkan kọjá yóò mọ wá sọ wípé ìbá tiẹ̀ jẹ́ pé mi mọ wà láyé ilé ìkọ̀ bá dáa ẹni pé èèyàn máa fẹ́ bíi kápòǹtì eléyìí náà ń bẹ nínú àmì gbẹ̀ndẹ̀lùkìyàm gbogbo eléyìí ń bẹ nínú àwọn hadith eléyìí tí imaamu Bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ kitabul fitan nínú àwọn àmì gbẹ̀ndẹ̀lùkìyàm òun náà ní rírí tílẹ̀ orí rírí mẹ́ta ń bọ̀ eléyìí tó ṣẹlẹ̀ ṣáájú ọjọ́ gbẹ̀ndẹ̀lùkìyàm bákan náà jíjáde iná jáde láti Yemen yóò máa lé àwọn èèyàn lọ síbi tọ́lọ́run ti kó wájọ fún sírò lọ́jọ́ gbẹ̀ndẹ̀lùkìyàm nínú Sahihi Muslim ẹgbàá wọ̀rọ̀ wa látọ̀dọ̀ Hudhayfa ibn Usayd radiyallahu anhu al-Ghifari ó ní anabi sallallahu alaihi wasallam jáde sí wa lọ́jọ́ kan ní ìgbà tá à ń fọ̀rọ̀ jomi tó rọ̀ ọ̀rọ̀ anabi ní kí lẹ́ ń ṣe ìfọ̀rọ̀ jomi tó rọ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní à ń sọ̀rọ̀ nípa gbẹ̀ndàlùkìyàmà anabi ní bẹ́ẹ̀ ni innaha lan taquma hatta taru qablaha 10 ayat ìgbẹ̀ndàlùkìyàmà ò ní dé ṣáájú kẹ́ tó rí àpẹẹrẹ 10 anabi wa dárúkọ dajjal òkúrọ̀ ẹlẹ́yinjú kan ó tún dárúkọ ad-dukhan èéfín eléyìí tí ó jáde bákan náà ad-dabba ẹranko tó ṣe kọ́ lọ́wọ́ gbé sáwọn èèyàn tí wọ́n máa bá òun yẹn sọ̀rọ̀ bákan náà anábì tó sọ nípa tulu'u shamsi min maghribiha yíyọ òòrùn gba ibi títí máa wọ̀ ó tún sọ̀rọ̀ nípa nuzulu Isa ibn Maryam alayhi salam sísọ̀kalẹ̀ anábì Isa ọmọ Maryam ọlọ́ọ̀lọ́ kó máa bá anábì tó sọ pé torí Ya'juja àti Ma'juja nípa akótó ní pípé dàlùkìyàmà dé anábì wa sọ pé wa thalathatu khusuf àti rírí mẹ́ta ilẹ̀ òrì lọ́nà mẹ́ta khasfun bil mashriq ilẹ̀ òrì ní ìbúlá òrùn wa khasfun bil maghrib ilẹ̀ òtún rí ní ìbúwọ̀ òrùn wa khasfun bi jaziratil arab ilẹ̀ òtún rí ní erékùsù àwọn Lárúbáwá rírí ilẹ̀ wọn náà ní kankan rí tí ilẹ̀ kọ ya ó sì gbé gbogbo nǹkan mi ó lè gbé odidi ìlú mi Ànábì ní ọ̀sẹ̀ ọ̀kan ṣẹlẹ̀ ní bùlà ọ̀kan ṣẹlẹ̀ ní bùwà ọ̀kan ṣẹlẹ̀ ní erékùsù àwọn Lárúbáwá Ọlọ́run dákun kó ṣàánú wa. bákan náà Ànábì ní wa akhiru dhalik ẹlẹ́kẹ̀wá ọ̀nà ní náàrùn iná kan ní takhruju min al-Yaman tí ó jáde láti Yaman tatrudu an-nasa ila mahsharihim tí ó máa lé àwọn èèyàn lọ síbi tọ́lọ́wọ́n bó ti kó wájọ ṣèṣirò fún wa. nínú àwọn àpẹẹrẹ gbẹndàlùkìyàmà òun náà ní pé àwọn èèyàn ní dunnú sí pé àwọn jèrè ogun ma àti báwọn ọ̀dájà àti borí wọn àjẹrí wọn àwa rí èrè ogun kó àwọn èèyàn ní dunnú sí èrè ogun ma. bákan náà nínú àpẹẹrẹ ti gbẹndàlùkìyàmà òun náà ní pé báwọn èèyàn takú wọn lé pé bàbá àwọn màmá àwọn ọmọ àwọn èèyàn àwọn tó kú ọkọ àwọn ìyàwó àwọn tó kú àwọn ò ní pínkún rẹ̀ láti rí pé yìí ti ń ṣẹlẹ̀ láti rí pé ti ń ṣẹlẹ̀
wọ́n tẹ̀lé pé àwọn òpin ní dìgì ẹ̀pin náà ó sì lè kú mùsùlùmí tọ́wọ́ kú tẹ́tẹ́ wa máa lò lànà àwọn kèfèrí lé lórí torí ẹ̀ gbogbo eléyìí ń bẹ nu tí ó ṣẹlẹ̀ nínú àwọn àpẹẹrẹ òun náà ni pé alimasihi dajjal yóò jáde masihi dajjal aláìlálùbáríkà òpùrọ́ ìtumọ̀ orúkọ rẹ̀ yàtọ̀ sí alimasihi Isa ibn Maryam alálùbáríkà gbólóǹkan ìmàtúmọ̀ sí ẹni tó ní ó sì lẹ́yìn rẹ̀ la Nabi Isa alayhi salam ìní ọwọ́ asọ̀kalẹ̀ Isa ọmọ Maryam yọ sọ̀kalẹ̀ láti pa Masih ad-Dajjal lẹ́yìn rẹ̀ Ya'juja àti Ma'juja àwọn lóde Nabi Isa alayhi salam àti àwọn èèyàn tí wọ́n ṣẹ́kù pẹ̀lú rẹ̀ wọ́n sá lọ sí ọkọ̀ ibẹ̀ ni wọ́n ti bẹ́ lọ Ọlọ́run bá wà pa àwọn Ya'juja àti Ma'juja rẹ̀ ní píparun ẹyọ kan Ọlọ́run pa wọn rùn. Ànábì Isa alayhi salam yọ wá kó lókè tó àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n wá rí pé gbogbo lẹ̀ ti kún fókù òkú àwọn Ya'juja àti Ma'juja òórùn òkú wọn sì ti gba gbogbo lẹ̀ wọ́n wá bẹ̀ lọ Ọlọ́run wá rán ẹyẹ àwọn ẹyẹ yìí ni ó gbé òkú wọn wọ́n lọ dà wọn síbi tọ́lọ́run bá fẹ́ lẹ́yìn rẹ̀ lọ́lọ́run wá rọ òjò kan òjò yìí ọ̀jẹ̀ wá bí wọ̀ sí òjò Ọlọ́run Ẹlẹ́dàá wa yóò fi fọ́ ilẹ̀ mọ́ ìbùkún Ọlọ́run yóò hàn lára gbogbo nǹkan lẹ́yìn rẹ̀ lọ́lọ́run wá rán atẹ́gùn kan tó tutù tó dùn atẹ́gùn yìí Ọlọ́run fi gba ẹ̀mí gbogbo mùsùlùmí tó bá ṣẹ́kù láyé Ọlọ́run fi gba ẹ̀mí gbogbo mùsùlùmí tó bá ṣẹ́kù láyé àti gbogbo múmìnì ẹnìkan wà ní ṣẹ́kù láyé má àfàwọn èèyàn búburú àwọn èèyàn abú àwọn èèyàn rádaràda àwọn ẹni bú àwọn ni wọ́n ṣẹ́kù àwọn ẹni bú tá a gbé wọ́n ṣẹ́kù yìí àwọn ẹni tí kìí ṣe Yájújà àti Májújà torí Yájújà àti Májújà Ọlọ́run ti pa àwọn ọrùn tán ẹni ibú tó kù nínú àwọn ẹni tí èsè Yájújà àti Májújà orí àwọn ẹni búùm ìgbéǹdàgbé àmọ́ ti wá wáyé eléyìí túmọ̀ sí pé kò sí nǹkan kan tó ní kọ́ ọmọ bímọ torí kọ́ ọmọ bẹ́ẹ̀ rò ọmọ lọ sí kòńgẹ́ Dajjal kọ́mọ́ bá lọ sí dédé àsìkò Yájújà àti Májújà Ọlọ́run dáàbò bò àwọn ẹni tiẹ̀ àlàyé ń bọ̀ àti pípé dàlùkìyàmù kò ní dé báwọn ẹnìkan láyé àfàwọn ẹni bú àdìsá Ànábì ti sọ bẹ́ẹ̀ ó láwọn ẹni bú làwọn ẹni tí gbé dàlùkìyàmù ó dé bá láyé láàyè kò túmọ̀ sí bẹ́ẹ̀ yẹn ọ̀pára yín o tẹ́ bá jẹ́ nílé o kótó di pé gbé dàlùkìyàmù àti Ọlọ́run ti rán atẹ́gùn tó dáa tó tutù tó dùn yẹn gbogbo ẹni tátẹ́gùn bá ti dọ́dọ̀ rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó jẹ́ mùmínì wọ́n kú yọ wá sẹ́kù àwọn ẹni ibú gbé dàlùkìyàmù ọ̀wá ìròrí gbogbo eléyìí tá a ṣàlàyé yìí á tún bọ́ nínú Sahih Muslim Ọlọ́run bá kọ́ bá wa kẹ́ nínú àpẹẹrẹ wọn náà ní kó òrùn ọyọ gbàbí títí máa wọ̀ òrùn yọ gbàbí ìjọ tó òrùn bá yọ gbàbí títí ń wọ̀ yìí ayé ti wá sọ bákan náà ẹranko kan jáde ẹranko yìí ọmọ báwọn èèyàn sọ̀rọ̀ tọkàn bá ti yọ nínú méjèèjì kejì náà yọ ó lè jẹ́ gbóòrùn lọ́kọ́ yọ níbi títí máa wọ̀ ẹranko yẹn náà jáde ó lè jẹ́ pé ẹranko yẹn lọ́kọ́ jáde òòrùn ọ̀yọ́ gbabi títí máa wọ̀ níjọ́ tó òòrùn bá ti wá yọ gbabi títí máa wọ̀ ó ti parí o ẹni tí ọ̀pọ̀ ló ń gbọ́ kó tó di àsìkò yìí kò sí mánì tó lè ní tó wúlò mọ́ ìyẹn ni pé idha kunta fi dunya 'ani al-khayri 'ajizan fama anta fi yawmi al-qiyamati taf'alu tó bá jẹ́ni tó kágara láti ṣe rere láyé kí ló wá fẹ́ ṣe ń jọ gbẹ̀dẹ̀ kò sí ní tó lè rí ṣe ń jọ gbẹ̀dẹ̀ tó
tó o bá ti gbàgbọ́ lónìí o lè gbàgbọ́ ní ọ̀gbẹ́ndẹ̀ o lè gbàgbọ́ ní ọ̀gbẹ́ndẹ̀ tẹ́ ẹ bá wa túbà lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ̀ al-qiyama kò lè wúlò gbogbo eléyìí náà wà nù Sahih Muslim tó tẹ́lẹ̀ bá yé wa ẹ jẹ́ ká mẹ́nu bà apá kan nínú àwọn àmì yìí pẹ̀lú àlàyé ẹ̀fọ́síwáwá díẹ̀ àkọ́kọ́ ẹranko ńlá eléyìí tọ́lọ́ wọn bó mú jáde sáwọn èèyàn ó jẹ́ ẹranko kan èyí tó tóbi yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ yóò sì máa sọ fún wa nípa tí wọ́n ń gbèsè ọlọ́ni wa idha waqa'a al-qawlu 'alayhim akhrajna lahum dabbatan min al-ardi tukallimuhum anna an-nasa kanu bi ayatina la yuqinun ọlọ́ni nígbà tí ohun tá a wí tó bá ṣẹlẹ̀ lé wọn lórí á mú ẹranko kan jáde fún wa nínú ilẹ̀ ẹranko yóò máa bá wọn sọ̀rọ̀ pé dájúdájú àwọn èèyàn wọn jẹ́ni tó ní àmọ̀dájú sí àwọn àpẹẹrẹ Ọlọ́run ẹranko yìí ẹranko kan ní tó jẹ́ pé irun ara rẹ̀ yóò yí èèyàn ní ma ń bo ní abẹ́ rẹ̀ àbí abẹ́ rẹ̀ lágbọ̀n wájú abẹ́ rẹ̀ lágbọ̀n ẹ̀yìn èèyàn ní ma nítorí irun tí ó pọ̀ lára rẹ̀ nítorí irun tí ó pọ̀ lára rẹ̀ ẹranko yìí yọ jáde sáwọn èèyàn lásìkò yálẹ̀ta nínú Sahih Muslim Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna awwal al-ayati khurujan àkọ́kọ́ àmì wò àkọ́kọ́ àpẹẹrẹ tí ọkọ̀ yọ òun náà ni tulu'u ash-shamsi min maghribiha yíyọ òrùn gbàbí títí máa wọ̀ wa khuruju ad-dabbati 'ala an-nasi duha àti jíjáde ẹranko yẹn sáwọn èèyàn lásìkò yálẹ̀ta wa ayyuhuma ma kanat qabla sahibatiha fal-ukhra 'ala ithriha qariba èyí yòówù ọba tí kọ́kọ́ ṣẹlẹ̀ ṣáájú èkejì nínú yíyọ òrùn gbàbí títí máa wọ̀ àti jíjáde ẹranko tí wọ́n máa báwọn èèyàn sọ̀rọ̀ èyí yòówù ọba síwájú èkejì ẹ mọ̀ pé kejì náà ní pẹ́ láti ṣẹlẹ̀. ẹlẹ́kejì ad-Dajjal ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ad-Dajjal ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òpùrọ́ ńlá àwọn àdìsí wọn púpọ̀ púpọ̀ níbi tí Ànábì sallallahu alaihi wasallam ti ṣàlàyé fún wa nípa àròyìn rẹ̀ tó sì ti ṣe ìkìlọ̀ fún wa nípa rẹ̀ ẹ rí i pé Dajjal yìí ní ìgbẹ̀yìn ayé ní òde ṣùgbọ́n kò sí ànábì kan kò sí ìránṣẹ́ Ọlọ́run kan àfi kó jẹ́ pé wọ́n ti ń ṣèkìlọ̀ fáwọn èèyàn wọn nípa rẹ̀ látòrí ànábì Nuh alayhi salam torí àwọn sọ fún wa pé tó o bá parí sọ̀láàtì rẹ̀ tó o bá ṣe tashahhud lẹ́yìn tó sàṣàlátù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam sáàdì Ọlọ́run níbi aburú àwọn kan mẹ́rin Allahumma inni a'udhu bika min 'adhabi jahannam wa min 'adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masih ad-dajjal nítorí fìtínà ńlá àwọn àdìsí wa tánàbí ti ń kìlọ̀ fún wa àwọn àdìsí sì pọ̀ débi pé èèyàn ò lè máa yọ nǹkan wọn ṣùgbọ́n ẹja tọ́ka sí díẹ̀ nínú àwọn nǹkan tó wá nípa àròyìn Dajjal nínú tó wá nípa àròyìn rẹ̀ wọ́n ní ó jẹ́ ọ̀dọ́ kò ní wá lárúgbó yóò wá lọ́dọ̀ ni lẹ́ni tó ṣe pé ó jẹ́ ọ́tọ́t irun orí rẹ̀ ó dàbí irun orí àwọn èèyàn dúdú kò ní jẹ́rùn tí máa gùn irun tó jẹ́ pé ó máa ń yọ ọ́kì málẹ̀ irú irun bẹ́ẹ̀ ló náà ní lórí Dajjal ẹlẹ́yinjú kan ẹyinjú rẹ̀ ọ̀tún ti fọ́ wọ́n sì kọ́ sí iwájú orí rẹ̀ káfíìr káfíìr káf fáw rọ gbogbo mùsùlùmí ní ọkà yálà ẹ màwé kà abẹ́ màwé kà ẹ sá ti jẹ́ mùsùlùmí ẹ rí kà eléyìí làwọn mùsùlùmí ò fi dá àmọ́ ńgbà tó bá yọ ní òfin ní kó wọn mẹ́rẹ̀ bákan náà tí ẹ bá wá wo ẹyinjú kan tó ní náà
ẹ tún rí pé awọ kan jẹ́ èpo tó tún bu ẹyin jù yìí ẹran wù lẹ́yìn ju títún ríran ìròyìn dàjálù àti màgé dàjálù irun orí rẹ̀ báwo lórí ẹyin ju rẹ̀ ọ̀tún ó ti lọ wọ́n sì kọ sí lágbárí pé káfíìr tó dàjálù yìí báyìí yọ sọ̀kalẹ̀ sí gbogbo olùkọ̀ọ̀kan nínú gbogbo olùtọ́ wà ní ayé kò sí ìlú ńlá tí ò ní dé 40 ọjọ́ nìkan ni ó sì lò ṣùgbọ́n ìlú méjì wà tọ́lọ́run ní fún ọ wọn náà ní Mẹ́kà àti Al-Madina nítorí pé àwọn ẹ̀ṣọ́ tí wọ́n jẹ́ àwọn màláíkà Ọlọ́run ti kó wọn sí ẹnu lóró ní Mẹ́kà àti Madina tí wọ́n máa ṣọ́ ìlú méjèèjì ṣùgbọ́n Al-Madina ilẹ̀ omi lògbólògbó lẹ́ẹ̀mẹ́ta ní Madina tí Dajjal bá dé mímì tí ilẹ̀ omi àwọn èèyàn wà sá ṣùgbọ́n ẹni tí ó sá kúrò nínú Madina àwọn náà ní gbogbo ẹni tó bá jẹ́ kèfèrí àti mùnáfíkì tó bá ṣẹ́kù nínú Madina ní mímì tí ilẹ̀ bá ti mì lẹ́ẹ̀mẹ́ta àwọn mùnáfíkì àtàwọn kèfèrí àwọn jáde kúrò nínú Madina. Gbogbo mùsùlùmí tó bá fi lè ka ìbẹ̀rẹ̀ Suratul Kahf ní àsìkò tí Dajjali jáde Ọlọ́run ọba ọ̀la yóò sọ yóò gbà kó lọ́wọ́ aburú rẹ̀ ẹ̀rín Dajjali yóò lọ sí ibùwọ̀ oòrùn sí ibùyọ̀ oòrùn yóò lọ sí àríwá yóò tún lọ sí gúúsù àlógójì ọjọ́ péré ni ó lò láyé ọjọ́ alákọ̀ọ́kọ́ yóò dà gẹ́gẹ́ bí ọdún kan ọjọ́ ẹlẹ́kejì yóò dà gẹ́gẹ́ bí oṣù kan ọjọ́ kẹta yóò kún mọ́ gbogbo yẹn lọ́wọ́ ni o ọjọ́ àkọ́kọ́ ó kún mọ́ gbogbo ayé lọ́wọ́ yóò dà bí ọdún kan ọjọ́ ẹlẹ́kejì ó kún mọ́ gbogbo ayé lọ́wọ́ yóò dà bí oṣù kan ọjọ́ ẹlẹ́kẹta yóò kún mọ́ gbogbo ayé lọ́wọ́ yóò dà bí ọ̀sẹ̀ kan lẹ́yìn ọjọ́ kẹta ọjọ́ tiẹ̀ náà wàá dà bí ọjọ́ gbogbo ọjọ́ ayé ò ní gùn mọ́ tó bá wá jẹ́ pé ọjọ́ dàbí ọdún kan ọjọ́ dàbí oṣù kan ọjọ́ dàbí ọ̀sẹ̀ kan kó láti máa ṣe sọláàtì wọn lá máa pè gbogbo sọláàtì ìpètọ́ àti tó ṣe sọláàtì márùn àtúntì tó ṣe sọláàtì márùn àtúntì tó ṣe sọláàtì márùn tí ó fi pé sọláàtì ọdún kan mo rò pé yé wa yẹn kékeré ṣe sọláàtì márùn péré lẹ́sẹ̀ ń jọ̀hún torí ọjọ́ kan bíi ọdún kan oṣù kan kọ́ àtúnṣe sọláàtì tí ó pé bíi sọláàtì oṣù kan àtúntì tó ṣe márùn àtúntì tó ṣe márùn àtúntì ní pé Dàjálì wà láyé ò ní sí lọ́mọ torí Dàjálì tó fẹ́ kó ọwọ́ Jahannama náà àtúntì tó ṣe márùn níjọ́ tí ó dàbí ọ̀sẹ̀ kan kọ́ àtúntì tó ṣe márùn títí tí ó pé sọláàtì ọ̀sẹ̀ kan títí tọ́jú òfin wa nọ́mà lè ìjọba tọ́ ní ìgbà tí Dàjálì bá kọ́kọ́ dé àkọ́kọ́ sísọ̀kalẹ̀ yọ sọ̀kalẹ̀ síbi tá à ń pè ní Al-Jurf ní àbáwọ̀ Al-Madina àwọn mùnáfíkì gbogbo tó wà Madina wọ́n jáde lọ bá àwọn èèyàn yóò pọ̀ sàmà lọ́wọ́ wọ́n sá lọ sórí àpáta lọ́jọ́ yìí àwọn Lárúbáwò ní pọ̀ láyé àwọn Yahudi Asbahan wọ́n sáré lọ bá Dajjal nínú ìyẹn 1,000,000 wọ́n lọ bá Dajjal báwo ló ṣe máa yára lọ a ní gbogbo òlu ní ọwọ́ wọ́n ní ìyára rẹ̀ yọ dàgẹ́ bí òjò tí ń rọ̀ tí ìjì burúkú sì ń tẹ̀lé bẹ́ẹ̀ ni ọmọ wọlú kọ̀ọ̀kan ní ọmọ wọlú kọ̀ọ̀kan ní ọmọ wọlú kọ̀ọ̀kan. Dajjal ó ní tí ó fi máa fìtínà àwọn èèyàn táwọn kèfèrí ó fi máa gbàgbọ́ yóò sọ fún sámà kó rọ̀jò sámà ó sì rọ̀jò yóò sọ fún ilẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní yọ àwọn èso jáde yóò sì máa yọ jáde yóò sì sọ fún ẹran tó ti gbẹ tí ò sí wàrà lára rẹ̀ yóò ní kó máa pọ̀ wàrà yóò sì máa pọ̀
àwọn ẹni tó bá láwọn gbàgbọ́ yóò mọ̀ sí àmì wò fún wa òun náà tún ní akérèmọ́bù odò méjì tí ń sàn ọ̀kan ìtẹ̀yìn orí ń bẹ̀ ní kómi funfun ni èkejì ìtẹ̀yìn orí ń bẹ̀ ní pé iná ní jó Ànábì sallallahu alaihi wasallam oníjà ẹ bá bá pàdé omi akérèmọ́bù odò rẹ̀ tọ́jọ́ náà yùn oníkẹ́ lọ ibẹ̀ ní kẹ́ lọ eléyìí làlàáfíà Ànábì ní omi tútù lélẹ́yìn torí ẹ oríṣiríṣi nǹkan ní Dàjálì yóò ṣe ìtìnà oríṣiríṣi yọ pààyàn yóò tún ní kó dìde ṣé ìwọ ti gbà kọ́lọ̀ lọ àbọ̀ gbà mùsùlùmí sọ pé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n ni wọ́n ń wí káfí yóò wá gbìyànjú àti tuntun pa Ọlọ́run wà ní fún lágbára lórí ẹ̀ ìgbà táwọn mùnáfíkì àti kèfèrí pé ìwọ ni lọ́pàá ló tún jíun tó fìtínà ńlá ni wallahi Ọlọ́run kó gbà wá kọ́lá o nínú àwọn àpẹẹrẹ ọ̀nà ní dídé Ànábì Ìsá ọmọ Maryam alayhi salam ìgbàgbọ́ wa ni pé ń bọ̀ ìgbàgbọ́ yìí kò gbọ́dọ̀ yín gẹ́ ó tí ẹ gbọ́dọ̀ ṣe iyèméjì ń parí Ànábì Ìsá ń bọ̀ ìwọ́n kìí ṣe bíi ti àwọn káfìrí o sẹ́mi pé àwọn káfìrí nìsín àwọn ń gbàgbọ́ pé Ànábì Ìsá ó dé tó bá dé yóò forí jì àwọn yóò sì fi dáwọn lójú pé ń táwọn ń ṣe lọ́dà àti gbégbá náà la yóò tòrò ẹni tí wọ́n mọ̀ kọ́ lórí pé ìgbà tí Jésù bá dé láyé yìí tó lè tòrò kò sí wàhálà ẹgẹtì ẹrí pé ó tòrò lóòótọ́ ẹgbàá yìí ló ṣe tòrò nígbà tí Ànábì Ìsá alayhi salam báyìí àti ẹ̀mọ́ bó náà ní Jésù torí Ìsá lọ́lọ́run pè fà ó Ìsá ibn Maryam alayhi salam al-Masih Ìsá ibn Maryam alayhi salam ẹ bá wa wáyà yìí nínú Suratul Nisa àyà kọkàndínlọ́gọ́jọ ẹ̀kọ́ àyà yìí lẹ̀ ẹni tí ń sọ pé Ànábì Ìsá ò ní wá tí wọ́n ń janu tí wọ́n ń fọnù tẹnu wọ́n ń hóṣẹ́ ẹgbẹ́ kún sí tafsir àyà yìí fún wa àyà kọkàndínlọ́gọ́jọ 159 nínú Suratul Nisa súra kẹlò ní Nisa súra kẹrin tó ọlọ́ni wa in min ahlil kitabi illa layu'minanna bihi qabla mawtihi wa yawmal qiyamati yakunu alayhim shahida ọlọ́ni wa in min ahlil kitabi kò sí ẹnìkan nínú àwọn ẹni tá a fún ní tírà ṣáájú tiyín yahudi àbí nasrani illa layu'minanna bihi àyàfi kọjá ìpè yóò gba Ànábì Ìsá gbọ́ qabla mawti k'Ànábì Ìsá tó kú k'Ànábì Ìsá tó kú al-Imam Ibn Kathir rahimahullah ó ní illa layu'minanna bihi wa in min ahlil kitabi wa in min ahlil kitabi à ń sọ̀rọ̀ ahlul kitabi mi kò sẹ́nìkan nínú àwọn ahlul kitabi illa layu'minanna bihi àyàfi kó jẹ́ pé yóò gba Ànábì Ìsá gbọ́ bihi dọ̀míìrì yìí padà sọ́dọ̀ Ànábì Ìsá alayhi salam ọ̀rọ̀ èèyàn mélòó la ti sọ nísì wa in min ahlil kitabi kò sí ẹnìkan nínú àwọn ahlul kitabi illa layu'minanna bihi àyàfi kó jẹ́ pé yóò gba Ànábì Ìsá gbọ́ ni ọ̀rọ̀ èèyàn mélòó la ti sọ nísì. ara ro rẹ nu ẹ rí i pé lọ́fàá ló fi jẹ́ pé àwọn èèyàn kún tàn jẹ́ Nàìjíríà yìí ọ̀rọ̀ ẹ̀yọ̀ kanis mo ti sọ́lẹ̀ mẹ́ta ẹ̀ rí ánsà mọ́ wa ẹnìkan wọn fẹ́ tu yín jẹ́ wọ́n fẹ́ sì yín lọ́nà wọ́n fẹ́ sọ yín nù wọ́n darí ọmọ tàbí àkàrà gbígbóná ni nítorí káwọn èèyàn jókòó ń gbà mí ara ló ń bẹ́ bí ọkàn síbì
bó lè yẹn sì wá fẹ́ lóye káti ẹ̀ pé kìí ṣe pélé kí ó nà la wà tá a fẹ́ mọ̀ ní pàápàá ó kì í bó mo sì fẹ́ lóye ẹjẹ tuntun sọ bọ́yá wa in min ahli al-kitabi illa la yu'minanna bihi kò sẹ́nìkan nínú àwọn ẹni tá a ti fún ní tírà ṣáájú illa la yu'minanna bihi àfikọ́gbà Nabi Isa gbọ́ ọ̀rọ̀ yẹn mélòó láti sọ ní tani àti tani àwọn ahlul kitab àti Nabi Isa di mú bá ẹni àkọ́kọ́ ahlul kitab ẹni kejì Nabi Isa illa la yu'minanna bihi àfikọ́jẹ́ kí wọ́n gba Nabi Isa gbọ́ qabla mawtihi ibi tí wàhálà wà fún wa ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀gbọ́ àyà yìí sí ṣáájú kú rẹ̀ sí ṣáájú kú ahlul kitab àbí ṣáájú kú Nabi Isa èwo lẹ́mú ẹlòmíì lè sọ pé ṣáájú kú ahlul kitab pé gbogbo ahlul kitab kó tó kú yọ padà rí i pé Nabi Isa ìsọlọ Nabi Isa ìsọmọ Ọlọ́run Nabi Isa ìsẹ mẹ́ta lọ́kan Ọlọ́run Nabi Isa ìsọnzì ìsọmọ zina báwọn Yahudi ṣe ń pè lọ́mọ zina so wọ́n gbàgbọ́ kó tó di pé wọ́n kú ká láǹfààní gbàgbọ́ tafsir kan wà bẹ́ẹ̀ tafsir kejì ó sọ pé qabla mawtihi ṣáájú kú Nabi Isa ṣáájú kú Nabi Isa òun lọ́dọ́gba nítorí kó fi lárúbá sọ pé ad-damiru ya'udu ila aqrabi madhkur gbólóhùn tá à ń lò fún ọ̀rọ̀ tá à ń lò fún yàn tá à ń lò fún kankan yìí máa padà sọ́dọ̀ ń tà wíkàn yìí kò sẹ́nìkan nínú àwọn ahlul kitab àfi kó jẹ́ pé ọgbà Nabi Isa gbọ́ qabla mawtihi èwo la wíkàn yìí ṣé Isa ni àbí ahlul kitab àfi kó jẹ́ pé ọgbà Nabi Isa gbọ́ ká Nabi Isa tó sókè ní kòtò torí àyà tó tọ́ka sí pa Nabi Isa ń bọ̀ qabla mawtihi ó túmọ̀ sí pa Nabi Isa ń kọ́ kò ì tí kù ọlọ́ni wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahu wọn pa wọn kan lágbélé Ọlọ́run ọba ó ṣe ìṣojú fún wa ni tó eléyìí túmọ̀ sí pé Ànábì Ìsá wà lóun tó kù nínú ìgbésí ayé rẹ̀ ṣáájú kó tó kò sẹ́nìkan tó kù nínú àwọn ahlul kitab àfi kó jẹ́ pé yó gba Ànábì Ìsá alayhi salam tọ́ àyà yìí ń tọ́ka sí nígbà Ànábì Ìsá alayhi salam ń padà bọ̀ wá o yóò sì tún wá ṣe ètò ṣẹ́kù nínú sẹ̀mí rẹ̀ ṣáájú kó tó kú bí gbogbo wa náà ṣe kú nítorí pé ń ṣe lọ́lọ́wọ́n bá gbé lọ sí sánmà láì jẹ́ kó kú yóò sì padà wá gbogbo ẹni tó ń pe Ànábì Ìsá lọ́lọ́ ọmọ Ọlọ́run mẹ́ta lọ́kan Ọlọ́run àtàwọn tí ń pè lọ́mọ zina gbogbo wọn pátá ní wọn padà gbàgbọ́ pé ń táwọn ń wí òrí bẹ́ẹ̀ àwọn tó bá ṣẹ́kù láyé gbà yìí kódà ẹ tó dì mú súnà Ànábì sallallahu alaihi wasallam tó fi hàn wá níbo ni ó ti sọ̀kalẹ̀ táwa wí tá tí wọn ní kò ní sọ̀kalẹ̀ bóòlù ti fẹ́ ṣe àyà yìí sunna Ànábì sallallahu alaihi wasallam àdéhìí tún wá lórí sísọ̀kalẹ̀ Ànábì Ìsá tọ́pọ̀ débi tawatur ọ̀pọ̀ débi pé kò lè ṣeéṣe kó jẹ́ pé àwọn kan ní wọn kàn lọ rọ Ànábì tó sọ fún wa pé tí wọn bá sọ̀kalẹ̀ yóò sọ̀kalẹ̀ inda al-manarati al-bayda al-manara òun náà ní kíní sóró tá a máa ń ṣe sára mọ́ṣáláṣí tí ó ga tá a ti máa pè sọ́láàtì eléyìí ti ń bẹ lára mọ́ṣáláṣí Damascus ní Suriya manara funfun ara rẹ̀ l'Ànábì Ìsá ti sọ̀kalẹ̀ sharqai Dimashq ní ìbùlà oòrùn nílùú Damascus Ànábì ní kèfèrí kan kò ní gbọ́ kò ní fi èémí rẹ̀ gbóòórùn Ànábì Ìsá àyàfi kó kú kèfèrí kan ò ní fi mímí rẹ̀ gbóòórùn Ànábì Ìsá àfi kó ní tọ̀wọ̀ mímí tànábì Ìsá tó jẹ́ pé tí wọ́n bá ti gbọ́ yìí wọ́n kú yìí sì máa ń rìn débi tànábì Ìsá bá lè ríran mọ́ ni gbogbo kèfèrí tó bá wà níbi tí mímí Ànábì Ìsá bá dé àwọn ti kú báyìí wọ́n ti parí tiwọn. tọ́
bákan náà Ànábì Ìsá tó bá padà jáde tán yóò wá sí babolod yóò wá bá àwọn ẹni tọ́lọ́ wọn bá jọ là wọn papọ̀ tọ́lọ́ wọn bá jọ là wọn papọ̀ lọ́wọ́ Yájújà àti Májújà Ànábì Ìsá yóò fọ́ àgbélébù nínú sẹ́tìmbọ̀ wá sí i tó bá jẹ́ pé sọ̀pọ́tà àgbélébù bá nìkan sọ̀rọ̀ kọ́ mọ̀ sọ pé kò ní wá sá yọ pa ẹlẹ́dẹ̀ gbogbo ẹlẹ́dẹ̀ dára kò ní gba owó òlu tá a máa ń gbà lọ́dọ̀ kèfèrí tí máa ń gbé abẹ́ ìjọba Islam nínú ọjẹ́ mùsùlùmí àbí kọ̀ọ̀kan ni tó aranta Ànábì Ìsá ń bọ̀ wá sí i àdúpẹ́ fọlọ́ tó Ànábì wa tó bá sọ̀rọ̀ tó bá lè gbà gbọ́ tó ń sọ pé kò rí bẹ́ẹ̀ àbó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ pé tọ̀wọ́ lọ́mọ tó sí ọ́ torí pé inú tọ́sọ wá di mùsùlùmí náà ní pé Ànábì ò ní bá wa sọ̀rọ̀ láti ti tọ́ fẹsẹ̀ rinlẹ̀ ká máa wá yiri rẹ̀ wò a sì fẹ́ yiri rẹ̀ wò àgbọ́lọ̀gbọ́ tọ́ ilé ìjọba Ànábì Ìsá alayhi salam ṣé yọ wà lánàbì ni torí pé kò sánàbì tí ó wà lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àbí yọ wà lẹ́ni tọ́jọ́ ọmọ lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yọ wà lẹ́ni tọ́jọ́ ọmọ lẹ́yìn fanabi Muhammad sallallahu alayhi wa sallam torí àwọn sọ pé ńgbà tó bá ti sọ̀kalẹ̀ tẹ̀ sọ̀kalẹ̀ yọ bá pa àwọn mùsùlùmí fẹ́ ṣe sọ̀lẹ́ Mahdi tí ó dé nígbẹ̀yìn ayé òun ó ti rí ó ti dá àmọ́ fanabi Ìsá yóò ní kánabi Ìsá wá ṣe ìmáàmù fáwọn yóò ní láíláí àlè ṣe lè máàmù fún yín ẹ̀yin ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àfikún ló tó lẹ́yìn torí rẹ̀ yóò wà tabi'an la matbu'a lẹ́ni tí wọ́n máa tẹ̀lé tà nàbì kìí ṣẹni tí wọ́n máa dá tiẹ̀ tẹ̀lé ọwọ́ àti tó bá dé kí ni ọ̀wá sí lọ́ngbọ́n yẹn àwọn nǹkan tí ọ̀wá sí lọ́ngbọ́n yẹn ókè tí wọ́n bá ní kò ní wá sí ọlọ́ọ̀bà wá sí náà sọ eléyìí jẹ́bi ti sè jẹ́bi àdúgbò ẹ̀fọ́ Ànábì Ìsá ń bọ̀ àbí kò ní wá ń bọ̀ sọ́tọ́ ká máa ṣe èméjì ń parí ọwọ́ apàtẹ wá sí wọ́gẹ́ bíi lè má mú mọ́sálásí ẹ bá tẹ̀ra ń jẹ Ìsá ò ní wá àwọn ọ̀gbádùn ni Ọlọ́run sọ pé yà ń bọ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ pé ń bọ̀ jẹ́ ti jẹ́ ọ̀gbọ́ ìsìláàmù yé torí ẹ̀ ó yẹ kí tírénì kan wà tá a máa ṣe fún gbogbo ẹjọ́ bá máa ṣe ìmáàmù torí kò yẹ ká pé ẹni tó yẹ kó máa fi wá mọ́nà ni ó tún máa sì wá lọ́nà ó yẹ kó jẹ́ pé ẹni tó bá pàṣẹ tírénì báyìí ló yẹ kó máa wà ń kó kíkà máa fi ṣe lè máàmù nítorí pọ̀pọ̀lọpọ̀ lè máàmù Fátíà tó jẹ́ pé kò sí má ké wàláhì ẹlòmíràn máa ké ìpẹ́kùké wọ́n sì fẹ́ para wọn lórí àjẹlè máàmù torí jẹkújẹ tó fẹ́ jẹ ń bẹ̀ lọ jẹ wọn lógún kìí ṣe tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ ọ apàtẹ wá sí wọn máa ṣe àwọn èèyàn lọ́nà ìwọ tó yẹ kó jẹ́ni tó jẹ́ pé ó fi wọ́n mánà àwọn òkúkú mà wọn lọ́mọ á sì wọn lọ́nà àkọyẹ kọ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó tún yẹ pé ká tún dá ẹ̀kọ́ kan lẹ̀ bíi diploma tó yẹ kó àwọn tó fẹ́ pèpè sẹ́sìn Islam náà ga àwọn náà tún máa gba training bẹ́ẹ̀ máa gbé tí wọ́n bá lọ fẹ́ ṣàlàyé ẹ̀sìn fáwọn yìí ní tí òye wọn tó dé òdòdó tí wọ́n mọ̀ lọ fẹ́ ṣàlàyé fún wọn kí sì kó fẹ́ ṣì wọn lọ́nà torí tó bá ṣì wọn lọ́nà kó ló sì fẹ́ wí fọ́lọ̀ tó bá dídọ̀ gbé ìdàgbéyà gbogbo eléyìí ò sí fáwa lórílẹ̀‐èdè wa ni ló fà á ló fi jẹ́ pé àwọn ìsọkúsọ ti pọ̀ jù ìṣìnilọ́nà ti pọ̀ jù ẹni tí ọ̀ma bíi tí kí ó kọjú sí yóò lò ń lọ ọkọ̀ yín lẹ́sìn àwọn èèyàn kú mọ́ àwọn òkúkú mọ́ àwọn rò pé gbogbo ẹ tó bá ti wé láwà ní sórí ìtumọ̀ rẹ̀ ní kó máa kí ó wọn ò ti gbàgbé pẹ́lú omi òṣù kálásán láwà ní rẹ̀ torí pé ọ̀ma kí ó kankan kí ni ìtumọ̀ láwà ní ẹ̀ kó wá jẹ́ pé táwọn fi ń tayò nu anabi sọ ni wá anabi sọ wá anabi sọ ni dé anabi sọ dé wáyé tuntun sọ̀kalẹ̀ fẹ́ yìí anabi Ìsá ń bọ̀ bóyá ó wù ọ́ bóyá kó wù ọ́ ẹ̀ Ọlọ́run ni ó mú wa kìí sì wọ wọn ni kọ́ lọ mú wa tó wàá gbé wàhálà tí ń bẹ́ẹ̀ di kó mú wa pọ̀
wọ́n sì tún ṣàlàyé yéké fún wa pé tó bá dé kí ni ó ṣe á tiwa ti jẹ́ táwa máa jiyàn ìwọ sẹ́ni tẹ́rù fi ń bọ̀ pé tó bá dé jẹ́ ọkẹ́ran. àmọ́ wa ka bíbélì láti fi báàkì pé kò ní wá bíbélì kí wọn kà ọ̀dà nǹkan kan mọ́ alukurani bẹ́ẹ̀lẹ̀ ọ̀ka sunna anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀lẹ̀ ọ̀ma wọn à ń ka bíbélì pé ẹ lọ sí orthodox nínú orthodox wá kékeré ní kíní orthodox kí la fẹ́ fi sí subhanallah tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ́ẹ̀ jẹ́ Ya'juj wa Ma'juj àwọn náà ń bọ̀ àṣìbàjẹ́ làwọn lórí ilẹ̀ gbogbo nǹkan dáràn lọ́dọ̀ tiwọn gbogbo nǹkan bá ti rí bíbàjẹ́ lẹ́yìn Dajjal Ànábì Ìsá pa Dajjal ẹnìkan wọn pè ní Ibn Sayyad láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ọmọ fáwọn Yahudi òun náà tí wọ́n á fẹ́ jọ bí ọmọ olójú kan ó wá ń fìtínà àwọn èèyàn ẹ̀rù wa ń bà wọn sàhábà pé kọ́mẹ̀tẹ́ Dajjal ló ti yọjú yìí ká kúkú tètè pa kékeré. So Umar ibn Khattab radiyallahu anhu wa gbìyànjú sẹ́wọ̀n pé Umar yìí báyà sáwàdà pàápàá lórí òdodo Umar yìí báyà sáwàdà akramakumullah Umar bá fẹ́ ra ọmọ mu Ànábì wa ni kò fi lọ ènìyàn kónú falan tusallata alayhi tó bá jẹ́ kó ní Dajjal Ọlọ́run ní fún ọ lágbára láti pa torí àkọọ́lẹ̀ ti síwájú pé ta ni ó pa Ànábì Ìsá alayhi salam amẹ́pẹ́ wa bá Ànábì ló sì lọ́ọ́ bá a ní Ànábì wa gbé nǹkan kan pamọ́ sí pé kí ni mo fi pamọ́ lọ́ba ni dọ́ọ̀ kọ́ gbá níta Ànábì fi pamọ́ ni ad-dukhan èéfín òun á fẹ́ pè kò rí pè tó bá yẹ kó rí pè ní kò bá jẹ́ kó ní Dajjal Ànábì wa ni tó bá wá jẹ́ kó ní Dajjal èmi ọba bá yín pa torí kò sí tọ́lọ̀ sí fànàbì kan tí ò sí tó jù bẹ́ẹ̀ lọ fànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam. Dajjal náà ṣé ti ń bẹ ní ìsinsìnyí òsì ọlọ́ọ̀lọ́mà tí bá ti ń bẹ àsìkò tí ọjà di òtítù tásìkò bá tó kò sí tó lè di lọ́nà torí ẹ̀ tí wá sáni pé ká máa sáàdì ọlọ́ gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ti kọ́ wa kásì tún nígbàgbọ́ pé tí Dajjal náà bá dé ta ni ó pa Ànábì Ìsá alayhi salam Ya'juj wa Ma'juj Ànábì Ìsá bá ti pa Dajjal tí Ya'juj wa Ma'juj àwọn òde o ha Dhul-Qarnayn ọlọ́yẹ̀lẹ́dàá wa ó fún ní agbára àti dí ọ̀nà má àwọn Ya'juj wa Ma'juj nígbà táwọn ẹni tó mú létí wọn tí wọ́n dẹ́sùn wọn fún Dhul-Qarnayn wípé Ya'juj wa Ma'juj àṣebàjẹ́ wọn jẹ́ lókè pẹ̀ ẹ bá wa wá tí ó di wọn lọ́nà àti dọ́dọ̀ wa ńlọ́wọ́ ní àtúnì zubar al-hadid àwọn akọrin ní ńláńláńlá ẹ bá ń kó jọ àwọn èèyàn sì lọ wọn á ní àwọn fẹ́ẹ́ fún lówó ọyà kó di wọn mọlé kí wọn má dọdún ní ntọ́lọ̀ fún mi dáa ju ti ẹ̀ ń kó ká lọ ní nídìí owó àmìlẹ̀ àbúrú nìtọ́ yẹ kí gbogbo wọn wọ́n nàka dì ẹ bá ń wá àwọn akọrin ńláńláńláńláńláńlá wọn sì lọ wá àwọn arìn wa gbàtàn wá wá wọn ní ibi tí àwọn Ya'juj àti Ma'juj ń gbà jáde ọjà àwọn àlàfo kan tí ń bẹ láàrin àpáta ńlá méjì Dhul-Qarnayn ni wàá gbé àwọn irin ńláńlá ọ wá tò wọn lera wọn tò wọn sí ẹ̀gbẹ́ ara wọn títí ó fi dí ọ̀nà tí Ya'juj àti Ma'juj ń gbà jáde ó di láti ìsàlẹ̀ dókè ẹ̀yìn rẹ̀ ló wá ní kí wọ́n bọ̀ ń da iná sáwọn ara rìn ní ìgbà tí iná jò tọ́kẹ́ ọ wá ní kí wọ́n bọ̀ ń wá òjì kí wọ́n rọ̀dà sí àwọn irin ńláńlá tó ti tò yẹn lé lórí wọ́n rọ̀dà lé lórí kí wọ́n máa jò so that òjì yẹn bá yọ mọ́rin yóò fi melt papọ̀ tó ní sọ́nà fún Ya'juj àti Ma'juj láti jáde máa láéláé títí àsìkò tó lọ́n bá pọ̀ so báyìí Dhul-Qarnayn lọ́ba wa di wọn má lé o
àwọn Yájújà àti Májújà ojoojúmọ́ wọ́n sì ń gbẹ̀rìn yìí wọ́n ti fẹ́ dé tipẹ́ wọ́n ń gbẹ́ irin wọ́n ń gbẹ́ wọ́n bá ti gbẹ́ Ọlọ́run tún ti padà wọ́n bá ti gbẹ́ Ọlọ́run tún ti padà títí tọ́jú òfin pé tọ́jú bá pé yóò sì náà tó tán bá wá sí i wọ́n máa tú wá láti gbogbo àyè tó ga wọ́n máa rọ́dà wá sísàlẹ̀ níbi tí wọ́n pọ̀ dé wọ́n ní wọ́n dé Buhayratu Tabariya Tabariya Lake Tabariya wọ́n bẹ láàrin Syria sí agbọn Palestine táwọn Israeli jágbà lẹ́yìn yẹn omi tí ń bẹ pọ̀ wọ́n nígbà táwọn Yájújà Májújà tó bá dẹnu kọ omi tí ń bẹ nínú odò yẹn wọ́n sì mú gbẹ débi pé ńgbà táwọn sẹ́ẹ̀tì mi bá tún bọ̀ wọ́n ní omi ti wà ń bì rí láyé mi tá mú mi gbogbo tó bá bá wájú tí wọ́n pípa jíjẹ bíbàjẹ́ tí wọ́n nù. Ànábì Ìsá tún máa ṣe pé ẹja tó dojú kọ àwọn eléyìí lẹ́yìn Dajjal Ọlọ́run ní gbọmọ lè fún ọ lágbára eléyìí ìwọ àtàwọn múmìnì ẹ máa sá lọ sí òkè ọ̀tọ̀ lẹ́yìn tó bá sì bàjẹ́ tán lọ́lọ́ Ẹlẹ́dàá wa ni ó wá pa wọ́n tó bá pa wọ́n òórùn ọgbàlẹ̀ òkú mbete wọn kúnlẹ̀ òórùn ọgbàlẹ̀ Ọlọ́run arìn ẹyẹ tí ó wá pò wọn tọ́ ilé ìjọba wọn. Bákan náà nínú àmì gbẹ̀ndàlùkìyàmù ilé tó tún ṣẹlẹ̀ òun náà ní gbé Ọlọ́run Ẹlẹ́dàá wa ní ìgbà tó bá di gbé gbogbo àwọn ẹni rí àwọn mùmínì àwọn mùsùlùmí bá ti kú tán àwọn ẹni tí ó wá ṣẹ́kù làwọn ẹni bú àwọn ẹni bú yẹn wọ́n fúyẹ́ ní fúfú yẹ́yẹ́ wọ́n sì jẹ́ ní tí ò ní làákàyè àfi bí làákàyè àwọn ẹranko abìjà bí àdìsá nàbì ṣe ròyìn àwọn tí ó ṣẹ́kù láyé gbà khiffatu at-tayr wa ahlamu as-sibaa wọ́n fúyẹ́ bí ẹyẹ làákàyè bí ẹranko abìjà wọ́n ní má dáadáa kán dáadáa á ń bọ̀sibọ́sí wọ́n máa ṣe à ń bọ̀sibọ́sí wọn ò fòrò ẹnìkan láti ṣe wọn ò sì ní kọ ìbàjẹ́ kankan fẹ́ni bọ̀dì wọn ò máa ṣe báṣubàṣu lé ayé gẹ́gẹ́ báwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe ṣe ọkùnrin wọn yóò máa kí obìnrin mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni Imam Nawawi sọ pé tùmọ̀ báṣubàṣu yìí yóò máa kí obìnrin mọ́lẹ̀ lójú àwọn èèyàn míì wọ́n máa wò ó wọn ò ní kàkún pé ó ní tìjú ni subhanallah bóyá tìgbà yẹn tó lè burú ju ètí ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí torí láyé náà ní sáyé ti bàjẹ́ o ọlọ́dàkùn má jẹ́ bàjẹ́ rẹ̀ ọdọ́dọ̀ wa ìbàjẹ́ ti pọ̀ láyé gáà débi pé àwọn ẹni tí ń fi ìbàjẹ́ sáyò sáńpẹ̀wẹ̀ ẹranko ní wọ́ọ̀làjù lọ́pọ̀lọpọ̀ àwọn àlùlé ayé àwọn ọ̀ká kún nǹkan àtijú pé ká máa bóbìnrin sùn níbi táwọn èèyàn ti ń wò wá ọkọ mọ ọ̀hún àwọn pé it is freedom so o lè ṣe ní báwo ẹgbẹ́ ní bẹ́ẹ̀ la ilaha illallah níbi tí ọmọ èèyàn ti ń tẹ́tì ilẹ̀ fàájà pé kọ́ máa lá kọ́ máa bọ̀ sùn subahana ọlájú wò lò ìsẹ̀nàkó gan tí ń rí gbogbo orú nǹkan ló kúnlẹ̀ ayé nìsín arísìkì tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn nígbà náà tí ó pọ̀ yóò máa mú wọn lòbí ẹrú ìsẹ̀mí wọn tó dùn yóò máa mú wọn mú ríra Ṣẹ̀tánì máa yọ sí wọn ní gbogbo ìgbà dáhùn wọn ni kí ló tún fẹ́ ká sí ọ̀gá wa yóò wá pa wọn láṣẹ pé kí wọ́n máa bọgi wọ́n máa bọ ọ̀pẹ àwọn èèyàn rádaràdá báyìí orí wọn ni gbé dàlùkìyàmù ti dé nígbà tí Ọlọ́run ní kí màlẹ́kà kó fi atẹ́gùn sí ìhó gbogbo wọn pátá wọn dẹni tó ṣe pé wọn kú dà sílẹ̀ gbaragada
kó tó wá di pọ́lọ́ wọn tún ní kí màlẹ́kà kó tún atẹ́gùn fẹ́ sí ìhó tí gbogbo ẹni tó kú tí ó wà dìde fún ìṣirò. A gbọ́dọ̀ gbàgbọ́ o wípé lábẹ́ ẹ̀pá gbàgbọ́ pípé ní al-qiyāmah ń bọ̀ ká gba ikú náà gbọ́. Nínú pa agba púpọ̀ òun náà ní gbé gbogbo ẹni tí bá ń bẹ nílé ayé tí ń ṣe ilé ayé yìí bóyá sánmà ni wọ́n ń gbé bí àwọn màláíkà àbí ilẹ̀ ni wọ́n ń gbé gẹ́gẹ́ bí èèyàn àbá kalla wala malakin wala nabiyyun ya'ishu da'iman abada ọba kan ní máa bẹ láéláé kódà màláíkà kan sí tí wọ́n máa sẹ̀mí láéláé ànábì kan sí tí wọ́n máa bẹ nílé ayé gbèrègbèsè kálukú kú lọ́jọ́ kú náà. Torí ẹ̀ a gbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ bàbá kò ní kú wọn ò kúkú níbí ìyá kò ní kú rárá kò ní wálé ayé yìí ọmọ mọ́kùmá tí ó sì ní kú wọn níbí kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá ní ọ̀tọ̀ kú wò tọ́lọ̀mbá tiẹ̀ ti sọ ń pa Ànábì sallallahu alaihi wasallam tó sì sẹ́ ó ní innaka mayyitun wa innahum mayyitun ẹni tó kú ni wà Ànábì gbogbo wọn náà kú Ànábì sì ti kú ẹ dákun kí ló tún so káàkiri sára ń bẹ̀ yẹn ká máa tara jẹ wípé èmi kọ́ lọ́n bá wí ìníkú ẹ máa bẹ ni bàbá á máa bá yín bàbá yẹn lè má bẹ dípò kó a máa bà á bà lókun gbà mí làwọn sì bà lókun tiẹ̀ ti bà torí rẹ̀ ká gbàgbọ́ pé gbogbo aláwọ̀ nínú pọ́ gbàgbọ́ pé kú ń bẹ nínú ikọ́ ń lọ sókun ìfẹ́ kù ẹ mọ̀ pé kò sókun tí yóò bèèsì wọ́n máa ń sókun ohun ọ̀fẹ́ kù nínú pọ́ gbàgbọ́ pé kú ń bẹ nìyẹn téèyàn bá jẹ́ pé èèyàn ní agbára kan téèyàn fi takú láyà kò bá ti jẹ́ pé wọ́n làkọ́kọ́ ẹni tí ọkọ̀ gbìyànjú ẹ̀ ta ló fẹ́ kú ẹ gbogbo èèyàn náà fẹ́ kú àwọn èèyàn gba kámúlì kò sí tí wọ́n lè ṣe ni so kí á lọ tanra rẹ jẹ sí kí lọ tanra rẹ jẹ sí tọ ẹ má sọ̀rọ̀ kú mi táwa yó tóbi tí wọ́n ti sọ̀rọ̀ kú ikú máa wá ní ọgbà púpọ̀ nìyẹn lásìkò kú rẹ bá tó wà kú náà ẹ̀kọ́ á túmọ̀ sí kẹ́ máa wà wá kú wa o wípé torí pé kú ń bẹ o kí á kọ́kọ́ gbéra nísìn kọ́ ọlọ́run lè kó kọ́ ọmọ tẹ mọ́tò 200 ọ̀fẹ́ kú kíákíá àbí ká sọ pé nísìn ọwọ́ amáṣíìnì rẹ nísìn láti randa báwo ọwọ́ àti ìdílé ui ó sì gbọ́dọ̀ wọ́n tó ọgbọ́dọ̀ wó sí gbogbo bó ṣe lọ wà tẹ́kẹ̀lẹ́ ni wà tẹ́kẹ̀lẹ́ ọgbọ́dọ̀ wó tó ọgbọ́dọ̀ wó sí ó sì dáwọ́lẹ̀ bó bá ti tẹ́kẹ̀lẹ́ ọ dáwọ́lẹ̀ ẹ wọ́n pé bọ́ọ̀lù ọ̀fẹ́ láìpẹ́ láìjì ó di pé màláìka pọ̀ lálejò abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ èyí sọ pé nítorí páàkù ikú máa bọ̀ báwo níjọ́ tó bá dé kọba wa pẹ̀lú ìmánì tọ́ akramakumullah bákan náà a gbọ́dọ̀ gbàgbọ́ wípé ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá sọ pé gbogbo nǹkan ní ọ̀pá kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan ní ọ̀pá àfojú ọlọ́run ọ̀dọ́wọ́ wa pé ẹnìkan ní ẹmu kó nú ìròyìn àwọn kẹ́mi wọ́n gbọ́dọ̀ gùn nínú pẹ́ gbà púpọ̀ ni nínú gbàgbọ́ Yorùbá wọn náà nípa àwọn ọba fún ikú léwe nínú pẹ́ gbà púpọ̀ ni ọlọ́run ẹlẹ́dàá kò sẹ́ni tí ó lè kú lásìkò tọ́jọ́ rẹ̀ bá pé ọjọ́ba wọlọmọ ń tọ́ ń jẹ́ ń bẹ̀ tọ́jọ́ kú rẹ̀ bá pé ọ̀n lọ náà sẹ́mi pé tó máa rí ní sáǹpù ó ní tọba tọpẹ́ wọ́n fi ṣe sáǹpù ẹni tó jọba láàárọ̀ tí ọ̀dálẹ̀
ẹni tó jọba lọ́dún yìí tọ́dún mi ọ̀gá láyé àìmọye ẹni tó jọba tó ṣe pé kọ̀ọ̀kọ́dún mẹ́ta wọ́n pọ̀ eléyìí wọ́n ṣe lóko òru wọ́n á gbé wọn òru wọ́n ṣe rò òun gẹ́gẹ́ bí kí nígbà tí èsì lè jáde kàn tọ́jọ́ kú bá ti tó ọ̀ ń lọ náà tọ́ ẹ sì mọ̀ pé ọ̀daràn ò ní fẹ́ kú nítorí tó ń bá ti kú jáà ná má tààrà torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn mùmínì tiwọn tọ́jọ́ kú wọn bá pé ó pé náà ni wọ́n gbà fọlọ̀ ilé ìjẹba bákan náà pé gbogbo wa atúgbọ́dọ̀ gbàgbọ́ pé alọ́jọ́ tọ́lọ̀ ti dá fún wa tí ò lè yẹ ọgbọ́n òye ìmà àdúà kò sí tó lè mú kọjọ́ kú rẹ̀ ọyẹ walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́run bá kì í lọ ẹ̀mí kan lára tọ́jọ́ kú rẹ̀ bá pé eléyìí ó fi hàn wá wípé ó yẹ ká múra lẹ́dẹ̀kù ibi tí ọlọ́run tuntun wá dá wa lágara ni pé àmọ́ gbà náà gan ó yẹ ká múra ká ṣe dáadáa torí èèyàn ọmọgbà tí ń bọ̀ tọ́ ọlọ́run ti mọ gbogbo ọjọ́ kú kálukú ó sì ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ lẹ̀ láti ìgbà tí ọlọ́run ọba tí ò tí ì dá wa sáyé ló ti kọjọ́ kú kálukú wa ó tún kọjọ́ kú kálukú fún nínú ìyá rẹ̀ àwa tá a jẹ́yàn ọjọ́ kú yìí kò lè yí padà o gbogbo ẹni tó bá wá kú àbí wọ́n ti ẹ̀ pa àbí náà ni wọ́n dàjò tó fi kú àbó tiẹ̀ tẹ̀rín ni àbọ̀ náà yóò wò ó lè gbà kú wọ́n lọ sílùú òkèèrè ni wọ́n wọ bàálù wọn já ọkọ̀ ojú omi lọ́tẹ̀rì jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ lójókòó tí ń bá yàn sọ̀rọ̀ àwọn ọmọ tí ń ṣeré tí wọ́n sọ̀kò òkú ba lórí lọ́ba kú káàmọ̀ yìí pé kò sẹ́nìkan tí máa gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ọjọ́ kú kálukú ní òkú torí ẹ̀ má bàa ṣàdúrà kádùá o wípé ẹ̀ ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ń bọ lọ́jọ́ gbọ́jọ́ sí ti wọ̀ gbé ọjọ́ kú kálukú ní òkú lẹ́yìn náà àṣàtà máa ń dá wípé ọlọ́run mẹ́jọ á kú lọ́jọ́ àìpé ó sì kú lọ́jọ́ àìpé ọjọ́ rẹ̀ pé náà lọ́lọ́ ọjọ́ rẹ̀ pé iná lọ́lọ́ torí ẹ̀ ìṣẹ́jú àyà kò ní lé kò ní dínkù lórí tọ́lọ̀ ń dá fún kálukú torí ẹ̀ gbogbo eléyìí agbọ́dọ̀ mọ̀ wípé báyà wọ́n pààyàn báyà ọkàn fọwọ́ rọrí kú ni ikú sẹ́ gbogbo ọ̀nà yòówù tó bá gbà wá ọjọ́ tàsí kódà ìṣẹ́jú òní tàsí àsìkò tó lọ sọ pọ̀ ńlọ náà lọ́lọ́ ṣùgbọ́n sábàbí ikú kálukú lè yàtọ̀ ṣùgbọ́n àsìkò yẹn náà ló kù bàbá òsì fẹ́ jáde láàárọ̀ yìí wọ́n ti mọ̀ kó jókòó lé ọjọ́ ti pé rẹ̀ torí pé tọ́lọ̀ bá kọ́kọ́ jọ pé èèyàn pé kò nídìí kọ́ lọ sógun tọ́lọ̀ bá sọ pé ojú ogun ló kù sí kò sẹ́ni tó lè dọ́ọdún wàhálà òde bẹ̀ tọ́lọ̀ bá sọ pé ibi tó kù sí ni lójú ogun bọ́ọ̀ fẹ́ lọ òní máa tó gbé ọ débẹ̀ torí ẹ̀ ọjọ́ kú kálukú ní òkú o ọlọ́ni qul law kuntum fi buyutikum labaraza alladhina kutiba alayhimul qatlu ila madaji'ihim ẹ̀ ń bú àwọn ọmọ ẹ̀yà yín bí kékeré ló mú wọn lọ sójú ogun law kanu 'indana ma qutilu tó bá pọ́n jókòó tiwa ní wọn kúkú nípa wọn ọlọ́ni tó bá gbé lé yín lẹ́gàn sí tẹ̀ jáde àwọn ẹni tá a ti kọ́ mọ́ pé wọ́n kú lónìí wọ́n jáde lọ bí tí wọ́n ti pa wọ́n dà torí ibi tọ́lọ̀ ń sọ pé wọ́n ti kú ni. bákan náà nínú pàgbà púpọ̀ kámà ìgbé ìgbà tá a pè ní ìgbà tọ́lọ̀ ń dá fún kó wáyé àmọ́ o kò sẹ́ni tó mọ̀ gbàtẹ́ nìkan ọ̀ ń bẹ nínú nǹkan tó pamọ́ tó ti kọ́ lọ́wọ́ bá nìkan lọ́mọ. kẹ́nìkan máa sọ̀rọ̀ kẹ́nìkan ní ìwọ tó ní dalẹ̀ ọlọ́run lọ́mọ sí àárọ̀ lẹ́wà ìwọ tó ní òun ò ní dalẹ̀ ọmọ bí ó báyàwó náà ò ní dọ̀sán torí pé wọ́n ọmọ ìgbà tí wọ́n kó lọ sí wá fẹ́ mọ́ ìgbà tó wọ́n kú wọ́n máa gbìyànjú láti pààyàn torí owó tá ti gbé fún wọn torí gbogbo ètí àti èrò tí wọ́n ti papọ̀ lórí báwọn ọkọ̀ náà ní sẹ́ẹ̀ káwọn ọmọ kò ní dalẹ̀ torí pé àwọn ìyànjú rẹ̀ láago 3
afa ebi tá a bá rí ọ̀pá ni ṣebí wa yamkuruna wa yamkuru Allah wallahu khayrul makirin ìyẹn a máa kó wọn pààyàn tí wọ́n para rẹ̀ àìmọye ìgbà tó bínú kọ́ fẹ́ sẹlómi tó síra rẹ̀ ó lè débi tá a ti fẹ́ pààyàn tí wọ́n kẹ́ dípẹ́ dójú ìgbàkọ̀ra yín kẹ́ máa para yín kó o sì máa wò yín náà kí ló dé kí ló ṣe yín tẹ̀ ṣe wèrè gbàtà fẹ́ ṣe wèrè ẹ̀ ṣe wèrè ń títì láì jẹ́ pé wọn náà tún lóògùn òfò torí ẹ ẹnì kìí ṣe gbogbo ìpọ́ ló lè rí ọ̀pá torí tó bá gbé gbogbo oògùn àpọ̀ lọ́lọ́run bá fẹ̀mí rẹ lé lọ́ọ̀nì gbogbo oníṣẹ́kù láyé báyìí gbogbo ẹni tẹ́rí tí ń rẹ́rìn sí yín lágboolé yín ládùúgbò yín nílùú yín yìí máa ṣe pọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ kẹ́ sẹ́kù wàláì tí máa ṣe ẹlòmíì bí kápẹ́ wọn á túfọ̀ rẹ̀ fún un ọlọ́run ni ò tí ì pa kálukú la fi sẹ́kù ọlọ́run bá sì fẹ́ pa wá kò sẹ́ni tó lè mú wa dúró torí ẹ̀ ọlọ́run ọba nìkan lọ́mọjọ́ ọgbọ́ àwọn èèyàn ẹ̀rẹ́ ni tí ń ṣàárẹ̀ táǹpọ̀ wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run àwa tá ń lọ dárò rẹ̀ wọ́n ti sin wá ti pẹ́ ohun ò tí kù. ẹ̀yin ra mílíkì 6 àti ọtí pé tí ẹ̀ ń tún ra lọ fún wípé kó fi máa rómù kó fi máa sára rí bí pé wọ́n á sọ pé ẹ̀ ń sìn yọra yín lẹ́nu kọ́ lọ mẹ́pọ̀ tí náà kọ́ lọ yọ lọ bọ̀dá mi ẹsẹ̀ ṣe sùúrù yọ lọ àbá ìwọ́kọ̀ fẹ́ sọ́dá tì ọ̀kì wọ́n egun bẹ́ lára rẹ àbá mọ́tò kan rọra mo ti gbọ́ ọ ọba sùn wọ́n tó pé olówó wọ́ọ̀dù wọ́n ní ẹlẹ́rú ti mẹ́rù lọ. wọ́n máa kẹ́ subhanallah ẹni tó lọ́wọ́ bọ̀dá rẹ̀ bọ̀dá tí ò gbádùn tó ẹ pé ti lé lóṣù 6 ń bẹ̀ bọ̀dá tó sọdún 6 sí so ọlọ́run lọ́mọ ọjọ́ ọkọ àwọn èèyàn ẹ má ru ẹnìkan pín bẹ́ẹ̀ mọ́ wá wò pé bí o ti ẹ̀wọ̀ ẹ fún abẹ́rẹ́ kú báwò àsìkò tọ́lọ̀ ń kọ pé ó iná ni ó kù ẹ mọ iye tán fún lábẹ́rẹ́ kú tó tó ẹ pé kókókó lára rẹ̀ tún lé tó ọlọ́run ọba nìkan lọ́mọ o ọlọ́run nìkan lọ́mọ gbà téèyàn kù ṣe wá rí ikú kálukú ó ní ìgbà tí gbèǹdé alùkìyàmà tí kálukú ti bẹ̀rẹ̀ ìgbèǹdé alùkìyàmà ńlá ń bẹ tá à ń retí àmọ́ tá a bá ti kú tá ìkú báyìí ó ti dà mà ó nídìí wáàsí mà gbogbo wáàsí ayé lọ́mọ ó ti mà níbo ni mo ń lọ gan jàmá ó nídìí láti bí ẹni kankan má olóríire tó ti dára rẹ̀ mánú sáré wọn máa pé wọn lọ òní ni kí gbèǹdé alùkìyàmà ọjẹ ọlọ́mọdé ọ̀dọ̀la ẹni tó ti rí pé nánú wọn wọ ọlọ́mọdé kí nǹkan kan tán pé ní gbèǹdé alùkìyàmà òde láéláé ọlọ́dà kan ọmọ àlìjáná ni kò ṣe wá kò ṣe wá lọ́mọ àná tọ́ torí rẹ̀ gbẹ̀ndẹ̀ alqiyama tí kálukú máa bẹ̀rẹ̀ láti ìgbà tó bá ti dénú sàárè Al-Imam Muslim gbẹ̀gbà ọ̀rọ̀ alátọ̀dọ̀ Aisha radiyallahu anha ó ní àwọn alárúbáwá aróko wọ́n jẹ́ ní tó ṣe pé ńgbà bá wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n máa bi léèrè nípa àgbà òní gbẹ̀ndẹ̀ alqiyama ní òde Ànábì ọwọ awọ ẹni tó bá kéré jù lọ́jọ́ orí nínú wọn yóò wá sọ pé in ya'ish hadha lam yudrikhu al-haram qamat alaykum sa'atukum tẹ́lẹ̀ yìí tó kéré jù láàrin yìí tọ́lọ̀ ń bá bùn lẹ́mìí tí ọba kú kó tó di kó darúgbó alùkìyàmà kálukú tí yóò ti dé yóò mọ̀ sọ fún àwọn àgbàlagbà ìyẹn ni pé tá a bá ti kú alùkìyàmà kálukú ti bẹ̀rẹ̀ tá a fẹ́ fà yọ bẹ́ẹ̀ kó tó wá kan alùkìyàmà ńlá nínú àwọn kan tí ń túmọ̀ sí pé àgbàkúgbọ́ tá a sì gbọ́dọ̀ ní òun náà ni kí a máa rántí ikú ní gbogbo ìgbà kíkú ọmọ abẹ lórí ọkàn àti ọpọlọ wa ní gbogbo ìgbà gbogbo rọ pé ayé lákọ ṣe ká tó kú ẹnìkan kan mọ́ bá wa sọ̀rọ̀ kú tiwa ayé làwa sì ń ṣe náà irọ́ lásán nítorí pé ikú tẹ́ rí yẹn ó máa rántí rẹ̀ gbogbo ìgbà nílò òfin ní yànyàn jẹ ó máa rántí rẹ̀ gbogbo ìgbà ló fi máa sin lọ́hùn ó máa rántí rẹ̀ gbogbo ìgbà ló fi ní máa ṣẹ lọ́hùn ó máa rántí rẹ̀ gbogbo ìgbà ló fi ní máa ṣẹbọ ó máa rántí rẹ̀ gbogbo ìgbà ló fi ní yọ̀dára téèyàn bá rántí kú èyàn ò ti burú jù ìbàjẹ́ ò ti pọ̀ jù lọ́wọ́ èèyàn nítorí pé kò sí nǹkan kan tí ń kọ́ lọ́wọ́ dè
kò sí kankan tí ń kọ́ ọ níjà nù so wọ́n máa ṣèṣe pé ta ni ó mú ọ ni ara tó balẹ̀ ayé jẹ́ gbogbo ẹni tẹ́ bá rí tí agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ àbọ̀ bá nípò kan láyé tí wọ́n á sìpò yẹn lò wọ́n á ní wọ́n á fún yín láǹfààní bí a ṣe jókòó yẹ bá fún wa ní oúnjẹ míì ìṣèwádìí fún wa ọ̀rọ̀ kù ní kẹsàn ọ̀rọ̀ kù ní kẹsàn pẹ̀lú ògbó Ọlọ́run ẹ̀rí tara rẹ̀ rọ̀bọ̀ ẹ̀yìn èèyàn àlejò ká máa ń bẹ tí wọ́n gbàgbà àwa àmọ́gbà tí ó dé ká tiẹ̀ ti ro kálẹ̀ dé àmọ́gbà tí ó dé ká ti ra nǹkan mímu tí èsì àrà mú lẹ́dí àlejò náà ní kú gbogbo ń dá aláwa nù rẹ̀ èwo láàrin kó lọ́jọ́ tá à ń bá lò wàláhì ẹ̀rí tara rẹ̀ balẹ̀ ṣé gbogbo mo fẹ́ débi kan mo ń dúpọ̀ kan mo fẹ́ jẹ́ nǹkan kan á ronú kú ni tẹ́ ẹ bá ronú kú ìwọ̀n báyìí. ok wọ́n wà nǹkan ọwọ́ àti màpẹ́ nìkan bọ́ ọdún ọwọ́ á ní tí ń bá ń bẹ láyé ó ṣeé ṣe kọjá mọ́ lọ́wọ́ ẹ lọ gbé ẹ dé ẹ pa sẹ́yìn mọ̀ pé kú lòun òun mú kú bá ní ìsìn ikú tóun rán yàn án lọ́ọ́ fi ṣèyàn tẹ ẹ bá fi dẹ́rù bò náà wàláhì kò ní ràn ọ́ tẹ́yìn bá pa ní táàfin lè gbósùbà fún yín táàfin kan sára sí yín pẹ́ kárì òun náà ní kẹ́ ẹ wá máa bẹ́ẹ̀ sèse tẹ́yìn náà ní kò ní kí ni jẹ́ bẹ́ẹ̀ kò séèsè a jẹ́ pé ẹ lọ pa lónìí kọ́mọ́dọ̀là ẹni tó pa yín ò lè dunnú kó rí yàn pa ọ́ àfi tí wọn náà bá mọ̀nà tó fi lè jàjàbọ́ mọ́kú lọ́wọ́ ẹ wá wò ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ ń jọ gbéǹde wọn lẹni tó bá fi lè ṣekú pààyàn lọ́nà àìtọ́ ẹni wọ́n pa yọ fọwọ́ kan gbá orí ara rẹ̀ mú báyìí yọ wá fọwọ́ kejì di ọrùn ẹni tó pa mú wọ Ọlọ́run bí eléyìí léèrè kí ni mo ṣe fún tó fi pa mí láyé kọtán má rò pé orí nǹkan kan ṣe ń gbà tó o ti rẹ́yìn ọ̀tá rẹ̀ ọ̀tá wò gbọ́dọ̀ ò rí wájú ẹ̀ wàhálà ń retí rẹ̀ so tẹ́ máa ń rántí ikú ní gbogbo ìgbà ilé ayé yìí ó dùn pé Ànábì ní akthiru dhikra hadhihi ladhat ẹ máa ṣe rántí olùwó adùndànù lọ́pọ̀lọpọ̀ ikú ló máa ń wá dùndànù gbogbo bílẹ̀ ayé rẹ̀ bá ṣe dùn tí gbọ́gbọ́n kan sí tí kú bá ti dé nìsín níbo lọ́wọ́ àmọ́ orówó kójọ ọ̀rọ̀ lákójọ ọkọ́lé lọ rẹ̀kẹ́dẹ́ adúrúlé tó ní kò ló ń kà ẹ máa gbé lọ ẹ fàyè lẹ̀ kẹ́lómìnà orílẹ̀ rà kò lágbè kò síbi tágbè ebí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ló kójọ lọ mọ́ lù ń gbàjọ kíni akólejọ àwọn òrówó jẹun ní máa ṣẹ̀ṣẹ̀ létí kí wọ́n sanwó ọdún kan ẹ dákun ẹ tálé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ti ṣẹlẹ̀ sí nǹkan táwọn awowó mánu torí ẹ alimami Tirmidhi àtàwọn míì ló gbádé sí jáde Ibn Umar radiyallahu anhu ó ní anabi sallallahu alayhi wa sallam ó fọwọ́ lé mi léjìká ó wà ní kun fi dunya ka'annaka gharibun aw 'abiru sabil máa gbélé ayé o bí àjòjì àbí arìnrìn àjò máa gbélé ayé bí àjòjì àbárìnrìn àjò Ibn Umar ìgbà tó gbọ́rọ̀ yíyé òun náà wá ń ṣe wáàsí fáwọn èèyàn pé idha amsayta fala tantadhir as-sabah wa idha asbahta fala tantadhir al-masa wa khudh min sihhatika li maradik wa min hayatika li mawtik ẹnikẹ́ni tó lọ́nba ti ní kí alẹ́ ọlẹ́bá láyé kọ́mọ̀ retí gbélé ọmọ bá wọn gbogbo ẹnikẹ́ni tílẹ̀ bá sì má bá láyé kọ́mọ̀ retí pé ilẹ̀ ó ṣùbọ̀ láyé o máa mú nínú ìgbà tó ní àlàáfíà nǹkan tí ó ṣe ọ́ láǹfààní nígbà tó máa ń sáré máa mú nínú sẹ̀mí rẹ ní tí ó ṣe ọ́ láǹfààní lẹ́yìn ìgbà tó bá kú bàtí Ibn Umar tó gbọ́rọ̀ ànábì tó ní máa gbélé ayé bí àjòjì àlejò onílé àlejò wọlé yìí ń tó gbé wọlé yìí ní ọkọ̀ jùmọ̀
ibi tó bá ti ń sòbótó tí wọ́n ń sòfófó tí wọ́n ń sọ tí ò ní í ṣe pẹ̀lú tó gbé wọ̀lú ẹ̀ ní bámbẹ̀ àlejò yún kò ní máa tẹlẹ̀ bí ọmọ onílẹ̀ kò ní máa ṣe bí ọmọ onílù wọ́n máa pín ibi èsè lù wa gbogbo ẹjẹ ń sọ nǹkan kan mí ọlọ́mọdé ara ìdá nígbà yẹn bá dálẹ̀ tẹ́ ẹni tẹ́ fẹ́ fọ́ àgbọn lórí rẹ̀ lẹ́ ń wá òun ó túlẹ̀ tó bá lejò ṣe rí nu máa gbélé ayé bí àlejò tó bá jẹ́ pàǹbá gbélé ayé bí àlejò ìtọ́lọ̀ wọn bá ń fẹ́ ká rán làbá máa rán ìjọ wúlò fún aléyìn kú wa làbá mójútó ṣùgbọ́n tó máa ń ṣẹlẹ̀ ní gbẹ́ngbà tá a délé ayé tán kára wa ká àlejò àjókòó tẹ̀tẹ̀rẹ̀ ni nígbà tó ṣe pé ọmọ bíi ni wa kì í ṣe bòmílà nísìnyí ń bọ nílé àlejò generally bí hòtẹ́ẹ̀lì lálejò bá wọ̀lú nísìn gbogbo yìí owó tó bá fẹ́ gbà nínú hòtẹ́ẹ̀lì ó wá ní òun fẹ́ sanwó oṣù kan tó ń ti pé wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì kalẹ̀ náà nítorí ẹni tí wọ́n wà náwó náà àwọn wà ní kí àdírẹ́sì wọ́n wá ládírẹ́sì òun nǹkan báyìí ni but láti Adamawa State lẹ́sìn fẹ́ gba yàrá fóṣù kan ẹ jọ ṣé díùtì kan lẹ wá ṣe nìbàdàn bí ní àdúgbò àwọn àìrọ́ ọmọ bá wà nítorí ká lè tó fẹ́ lo oṣù kan kọ́ mọ̀tẹ́ kọ́ fẹ́ gbà jẹun wa lọ wọ́n sì máa ń ṣe foreign countries nù àlejò hòtẹ́ẹ̀lì ìjọ́ méjì ìjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan pẹ́ jù tí yóò bá fi jọ ọ̀sẹ̀ kan lọ wọ́n ló tún ra change hòtẹ́ẹ̀lì nítorí kọ́ mọ̀tẹ́ kó gbogbo àwọn CIDs wọ́n mọ̀ wá wájú nísì tó àlejò ẹ gbalé lọ́lọ́gbọ̀nrangàdà kó tún nasẹ̀ ọwọ́ tó díẹ̀ náà ẹrù àlejò ẹ sì pọ̀ àlejò ọmọ á lọ àmọ́ àti kánámọ̀ sí kò bí ẹgbẹ̀rún lórí kí sọ wá rajà ńlẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni arìnrìn àjò ti bẹ̀rù ti fura ní ọmọ rẹ̀ tó bá gbé bẹ́ẹ̀ làwọn náà bá ṣe èèyàn ò ní kú kọ́ kábàámà tí wọ́n kọ́ bá a máa ń ṣèṣe ọmọ ilé ayé làwà ilé wa làwà wà ẹni tá a tún máa dá lásà orí la mú wọlé ayé kìí ṣẹ̀ṣẹ̀ ókè orí ló fi wọlé ayé kìí ṣẹ̀ṣẹ̀ jókòó bẹ̀ mọ́kùnmá gbogbo eléyìí a ṣèṣe ní tọ́lọ̀ ń fẹ́ ká máa ṣe ní ló dé ká gbàgbé ara wa ṣe ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ mbẹ̀ yẹn bákan náà nínú nǹkan tó tún yẹ ká gbàgbọ́ ó lẹ́nu pé tá a bá ti mà pé kú ń bẹ á ní ìpalẹ̀mọ́ tó ní agbára púpọ̀ fún lójoojúmọ́ èèyàn ní rẹ́pọ̀tì lónìí tí déètì rẹ̀ tó jẹ́ ọjọ́ 10 nínú oṣù Rabi'ul Awwal Hijra 1443 láti ìgbà tí mo ti jí sáyé lónìí àwọn dáadáa tí mo ṣe máa ní kólọ̀ fún dáadáa àìdáa tí mo ṣe kémi náà ti máa ṣe ìṣirò fúnra mi lónìí mo ṣe nǹkan báyìí lábẹ́ dáadáa mo tún ṣe nǹkan báyìí lábẹ́ dáadáa mo tún ṣe nǹkan báyìí lábẹ́ dáadáa mo ṣe nǹkan báyìí lábẹ́ àìdáa mo tún ṣe nǹkan báyìí lábẹ́ àìdáa kémi náà wá gbé wò síra wọn sáìdá lọ́pọ̀ jù lónìí ní àbí dáadáa kí èsì tún máa kíyèsí dáadáa tí mo ní mo ṣe wọn ǹjẹ́ mo ṣe nítorí ọlọ́ọ̀ni àbí nítorí nǹkan míì tó bá ti torí nǹkan míì òun náà tó ti bọ́ sábẹ́ àìdáa ìwọ̀n àwòṣe dáadáa mi dáadáa ẹyọ kan nílọ́pọ̀ ọ̀nà 10 tó ń tipa ti ṣe nílọ́pọ̀ ọ̀nà 10 ṣé dáadáa lọ́pọ̀ ju àìdáa lọ ni àbá àìdáa lọ́pọ̀ ju dáadáa lọ ni kí n fi mọ tí mò ń lọ dé bá gbogbo eléyìí pàtàkì o ṣebí ńgbà táyìn sí ṣọ́ọ̀bù tẹ́ǹta wóróbo tẹ́ǹta provision báwọn ọjà wẹ́wẹ́ ti ṣe pọ̀ tó nú báyìí kò pé kẹ́ ẹ má kọ́ lẹ̀ lórí kẹ́ ẹ lè mọ iye tẹ́ ń rajà iye tẹ́ ń tajà ṣé ń jèrè ni àbẹ́ ẹ̀ jèrè kẹ́kú kọjá tì wọ́n sẹ́mi máa ṣe. bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ wà lìjẹ̀nà láàní tí ó sú wa á máa lákọọ́lẹ̀ bó bá yẹ kó lè máa mọ́ lórí rẹ̀ láì kọ́ọ́lẹ̀ kò sí wàhálà kò sẹ́ni tó ní kọ́ kọ́ọ́lẹ̀ àwọn tó wá pé gbàgbé bá ń bẹ wọ́n náà máa fi wóra rẹ̀ wò
ha Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní hasibu anfusakum qabla an tuhasabu ẹ̀yin náà ṣèṣirò fúnra yín kó tó di kó wọ́n ṣèṣirò fún yín. káwa náà wò wò sẹ́ni eré ni wá ní abẹ́ni bú ṣé iṣẹ́ wa fẹ́ gbé wa wà lìjánà ni àbí sí àtiwọn náà là ń sìn. ká máa bira wa léèrè jẹ́ máa kọ́kàn má jẹ́ pé mò ń du pé mò ń wáṣẹ́ mo ti ríṣẹ́ mò ń du promotion mo ti ní promotion ilé tí mo ti fẹ́ kọ́ nísìn ibẹ̀ láti ṣiṣẹ́ engineer tí mo ń lò gan ó dẹ̀ ń bá mi lásìkò jẹ́ tábàdà sílé yẹn tán ìrọ̀ lásán gbogbo ilé ayé náà lákàn parí ayé sí kò sínú pé àwọn nǹkan téèyàn máa ń ṣe tọjọ ọ̀ràn yẹn mo mójútó àwọn àṣelọ́lá ìfifalẹ̀ gbogbo nǹkan yìí ni mo mójútó mo jìnnà sí gbogbo nǹkan tó já dáadáa lẹ̀ gbogbo ra gbogbo orígbé táwọn yẹn ń ṣe mo ẹsẹ̀ gidi lèmi dì mú mo sì ṣe é ṣe pé tọ́lọ́mùbá kádàrà pé kò ní sí inṣàlá mo sì tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ṣe léyìí làwọn mójútó so téèyàn bá ti nípa lẹ́mọ́dẹ́kù sí tàbí ṣùgbọ́n náà lọ́lọ́ sọ pé ayọ̀ alladhina amanu لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ẹ̀yin olùgbàgbọ́ òdodo àwọn dúkìá yìí tẹ́lẹ̀ ń kojú àwọn ọmọ tẹ́ ń bí ẹ má jẹ́ kó ń gbà ìrojú báyìí láti ṣèrántí Ọlọ́run ẹ kó wó àtọmọ wọ́n lè mú yàn má ṣètò Ọlọ́run wọ́n lè léyàn jìnnà sẹ́sìn ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀kẹ́ ẹ má bàdàn ká ní ẹjọ́ sófò tọ́ Ọlọ́run bá ti fi hàn wá o bí àwọn kèfèrí nínú ọ̀pọ̀lọpọ̀ àyà tí kú bá dé wọ́n máa tọrọ pé k'Ọlọ́run ọba kó dá wọn padà níta wọn ó ṣe ní ìsìn yọ kọjá sísọ lẹ́sìn ìgbà yìí là sọmọ kí tẹ́lẹ̀ Ọlọ́run ti gbọ́ láyé gbogbo wa ní ìsìn Ọlọ́run gbà wá láyé gbogbo ọjọ́ tí ń lọ mọ́ wa lọ́wọ́ yìí ò ní mọ̀ pọ̀pọ̀ ó dijọ́ tí kú bá dé ó rí pé ò sí àmúlò àsìkò rẹ dáadáa tí kú bá dé ọmọ wa kódà kó sì ṣẹ́jú àyà ni wọ́n fún ọ tó fi ṣe kí wọ́n lọ fẹ́ tún ṣe ó dàbí kí ẹnìkan máa ṣèjọba rẹ̀ wọ́n á sọ pé ọdún 5 ló ṣe tó fi ṣèjọba yìí tó fi fàyè lẹ̀fẹ́ lò ó ti wá jánu kó wọn tún kaba ẹsẹ wọn tún kaba ẹsẹ wọn tún kaba ẹsẹ wọn tún kaba ẹsẹ tó àwọn èèyàn fọ ọlẹ́rán wọn wòran ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin àbọ̀ wọ́n sì ní tó bá ti sọ ọdún 5 kò tún sáyè ọ̀hà ní gbogbo ń tà ṣe fọdún 4 àbọ̀ oṣù 6 tó kù ìtìtò dágbé òkè ọsọ kí irọ́ lásán wọn tara ẹ dàbí so irú rẹ̀ náà ìwọ ní ìsìn gbogbo gbèsè ayé yẹn ti lọ ọmọ lọ àwọn à ń sọ fọlọ pé ìṣẹ́jú kan bá ayé mẹyì ìṣẹ́jú kan tọlọ ń bọ tó ló dáadáa Ànábì sallallahu alaihi wasallam ojoojúmọ́ ayé mùsùlùmí yóò máa ṣe sàrà fún oríkèé rẹ̀ kọ̀ọ̀kan nínú tí yóò jẹ ọ̀rọ̀ náà lọ́jọ́ gbẹdàgbẹyà oríkèé kọ̀ọ̀kan tí sì ń bẹ lára wa jẹ 360 sàrà mélòó lẹ ti ṣe láàrú àná ńkọ́ ìjẹta ńkọ́ sẹ́wọ̀n pé ó ti accumulate ó ti pọ̀ débi pàgbàrò níbẹ̀ kà mọ́ Ànábì tí wọ́n bá wa gé kúrú ó ní ká gé kúrú èèyàn sá ti ṣe rákà méjì sọ̀látù dúhà yóò dípò pé ẹ ti ṣe sàrà fún gbogbo oríkèé ẹ dákun tó rọlọ sáà ṣe sọ̀látù dúhà lónìí náà sòsẹ́ mi pé ara àpalẹ̀ má de kú náà ká gbogbo àwọn nǹkan yẹn kún so dábàá wá kú ìwọ ọ̀sán náà kẹ́ni tó bá ṣàdúrà fún ọ lẹ́yìn ikú kádùn àyàn wúlò ọ̀sán náà rẹ̀ fúnra rẹ̀ kó tó kú láyé sọ wá rò pé tábà wá ń ṣe wàhálà tí wọ́n ń gbára dálẹ̀ torí tiẹ̀ tó bá kó rò pé yóò wúlò kó lè wúlò so ìwọ ló ti kọ́kọ́ sánà kalẹ̀ ó kú mùsùlùmí gidi ó kú lórí súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan akọ́lọ̀ foríjì lágbájá kẹ̀kẹ́ inṣàlá yóò wúlò onídìí dàláìlò wọ́n tún dáràn bọ̀ ọlọ́run
ẹ tọ àbẹ máa ké yàsí pé òkú ni máa ké yàsí ń bọ́ ń bẹ̀ tọ ìwọ ọ̀sán náà bá dùn ẹni tó bá ṣàdúrà fún ọ lẹ́yìn kó ṣe wúlò ọ̀sán náà bí sàrà ẹni tó bá ṣe sàrà fún ọ lórúkọ rẹ yóò ṣe wúlò fún ọ lẹ́yìn ikú rẹ kó ló ṣe wá fẹ́ wúlò fún kò lè wúlò fún ṣebí tó bá ní rákà méjì duha yẹn náà kọ́ wá ṣe ọmọ ọgbẹ́ náà ó máa disturb me because mo níbi tí mo lọ lónìí tí n bá sì tètè dé bẹ́ẹ̀ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ajẹ́ pé bó ṣe tètè dé sáré náà bọ̀. torí ẹ jẹ́ ká gbìyànjú o àwọn kèfèrí Ọlọ́run fi hàn wá ọ̀kan nínú àyà Ọlọ́run ní hatta idha jaa ahadahumul mawtu qala rabbi irji'un Ọlọ́run títí ìgbà tó bá di pé kú dé bá wá bẹ́ nìkan nínú àwọn kèfèrí yẹn qala rabbi irji'un yóò ní wọ́n lọ ẹ dá mi padà la'alli a'malu salihan fima tarakt bóyá màá tiẹ̀ dérí dáadáa tí ń ṣe tẹ́lẹ̀ máa rí ṣe ní ìsìn Ọlọ́run kalla innaha kalimatun huwa qailuha ọ̀rọ̀ lásán tọ́rọ̀ lọ́ọ́ máa tí ò tí ì ṣẹlẹ̀ pé tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí Ọlọ́run mọ̀ pé tá a bá tún dá padà kèfèrí náà ni ó tún ṣe àìgbàgbọ́ náà ni ó tún ṣe. wa min wara'ihim barzakhun ila yawmi yub'athun Ọlọ́run ní sàárè wọn mọ̀ wá dídọ́ gbẹ̀ndà al-qiyamah tani ó dá padà torí ẹ̀yin àkúdàáyà áyà yìí tún takò àkúdàáyà sẹ́mi kó ń tọrọ pé kí wọ́n dùn padà nísì Ọlọ́run ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ sàárè rẹ̀ máa wà ila yawmi yub'athun títí dídọ́ tí wọ́n gbé yín dìde abáwítán Yorùbá bá ní àkúdàáyà làwọn àkúdàáyà sì wà nílẹ̀ Yorùbá irọ́ lásì Ọlọ́run tó bá ti kú òtún sàárè ìtàn gbé ọ sínú ọlọ́mọ wádìí ìjọba ìdàgbéyà ìjìyàn tó bá sọ sílẹ̀ tó pààrọ̀ sàárè fún ọ lórí tẹ abíòye sàárè tó sàárè equals to sàárè ìmọ̀pẹ́ nìkan ó ti kó tí wọ́n á wálé báwò níbo lẹ fi ṣètọ́n ní sẹ́yìn mọ̀ pé ṣètọ́n kò sí ní tìẹ̀sì òun náà sì ti mọ̀ pé àwọn tí ń tẹ̀lé tó ń pọ̀ nílẹ̀ Yorùbá yìí so nítorí ẹdí kó kó mọ́ bá kú ní institute òun so kó wọn tún máa dá àwọn bírà kọ̀ọ̀kan kó máa torí ṣètọ́n máa ń gbáwòrán àwọn èèyàn wọ̀ so kọ́dà yóò tún lórí ohun rẹ̀ tẹ́sí máa kó òun náà ní so gbogbo ẹ̀ ṣètọ́n ni ló máa ń sìn kan yẹn tọ́ àtúgbọ́dọ̀ gbàgbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú nínú rẹ̀ ní béèrè sàárè ìkẹ́ sàárè ìyà sàárè agbọ́dọ̀ gbàgbọ́ àwọn ẹ̀rí pọ̀ tí ń tọ́ka sí eléyìí màláíkà méjì wà Munkar àti Nakir iṣẹ́ tí wọ́n ní kó ń ṣèbéèrè lọ́wọ́ ẹni tó ti wọ́ sàárè ìbéèrè mẹ́ta péré nípa ta lolúwa rẹ̀ ẹ̀sìn wo lẹ̀sìn rẹ̀ kí ló mọ̀ nípa arákùnrin yìí tọ́lọ̀mọ́ bá rán sí ní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìbéèrè yẹn ò ju mẹ́ta lọ ẹ̀ ń bá dáhùn yóò ti rá mi pé tòun ọjà sí rere ẹni tí ó bá rí dáhùn ọmọ pé wàhálà ó ti dé sùn kọlọ̀ wọn bá yẹn lé dáa wa kó fún wa lésì fọ̀. kọ́dà kan Ànábì sallallahu alaihi wasallam wọ́n fi hàn wá ìlàsìkò tẹ́ bá sìnkú tán tẹ́ gbé sínú sáré tẹ́ bò mọ́lẹ̀ ẹ̀ ní tí kò ní sáré òkú ọtún máa gbọ́ ìró bàtà ẹsẹ̀ yín màlẹ́kà méjì ọyọ̀ sí gbà wọ́n máa bí léèrè torí ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam tó bá ti bò òkú mọ́lẹ̀ tán kí máa ń sọ pé istaghfiru li akhikum sallallahu lahu thabat fa innahu al-ana yus'al ẹ tọrọ àforíjì fọmọ ya ẹ bẹ lọ́nkọ́ fẹsẹ̀ rẹ̀ rìnlẹ̀ torí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n bí léèrè. Allahu Akbar. So ọgbọ́n ní gbígbọ́ tẹni tó ti kú kìí ṣe gbígbọ́ ọ̀tá láàyè tètè bá jẹ́ gbọ́gbọ́ gbígbọ́ ọ̀tá láàyè kò bá sọ̀rọ̀ ọ̀rọ̀ àlàyé
ẹsẹ̀ pàmìtì ń bí ìkànnì yín ni ẹ̀yin tẹ́ ń lọ yẹ padà òkú kan sọ̀rọ̀ ẹ̀rí o ti lọ náà torí ẹ̀ àwọn ẹ̀rí pọ̀ lórí pé wọ́n bi wá léèrè nù sàárè. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. الله يلدى أما في àwọn olùgbàgbọ́ òdodo a máa fi wọ́n rinlẹ̀ pẹ̀lú gbólóhùn tó rinlẹ̀ nílé ayé àti lọ́run ó sì máa ń ṣì àwọn alábòsí lọ́nà ọlọ́run ọba máa ṣe ní tó bá fẹ́. àyà yìí ní fi hàn pé ọlọ́run fún àwọn olùgbàgbọ́ òdodo lésì fún kò ní í jẹ́ káwọn kèfèrí àti mùnáfìkì orí nǹkan kan wí. nígbà tí mùsùlùmí bá ní Rabbi Allah lolúwa ti dini al-Islam Islam lẹ́sìn. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ ọlọ́run tó lọ́n fi ránṣẹ́ sí wa wípé ká máa tẹ̀lé lánàá rẹ̀ ká fi máa sin lọ́n. tó ń bá ṣàṣeyege káfíìrì àti mùnáfìkì àwọn ni sami'tu an-nasa yaquluna shay'an faqultu la adri imma ntí mo gbọ́ táwọn èèyàn sọ lèmi náà sọ. kò sẹ́ni jẹ́bẹ̀ so nígbà tó ṣe gbé orẹ́sìn ọlọ́run lẹ̀ ó sí láyé ẹlòmíì gan sọ pé ń ṣe mùsùlùmí yìí kìí ṣe mùsùlùmí torí pé léegun náà ní dìsí ẹlòmíì abọ rẹ̀ ní dọ́là ẹlòmíì nínú àwọn èèyàn tẹ́rí abọ́ròde olóró wọn ṣe kù ní ẹ tiẹ̀ má gbé wá sí gbòòrò tì lọ́dọ̀ kò sí wàhálà irú yín náà làwọn mùnáfìkì tí wọ́n sọ. bákan náà oní mùsùlùmí ni ọ aláàjì pangolo tí ń ṣẹgbẹ́ ológo ni pangolo ni ọ wàláhì pangolo tí ọjà máa kankan ọ̀daràn wa ara rẹ̀ wá kú tán àwọn kan wá yọ orí rẹ̀ lọ orí fa láì sí spíà táyà láì àdáwò wà lẹ́yìn báyìí ṣé mùsùlùmí náà ó ní àfà òye yín ní agbára la wà lọ agbára tẹ wà lọ tẹ wà kú sẹ́wọ̀n kó agbára òfò lẹ wà lọ ọ̀yẹ́ kí ló yín kù gbàtúkú bá dé ẹ̀ tà láyà pé kù wọ̀ níbo bẹ́ẹ̀ kí ló ń ṣe gbé olóògbé ní sí ọ̀pátá ni irọ́ lásán ó kù jọ́ ẹ̀ gbogbo àwọn bàbá ló sa ẹ̀ gan ó kù jọ́ ẹ̀ olórí yín nílé ni yóò kù jọ́ ẹ̀ irọ́ lásán tó bàbá ńlá kú tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ọ̀bá kú ṣé ìtọ́wà tó ń jọ́gà wa ní ìsìn wà mí ikú ó tún kó gbogbo ẹ̀rọ ọmọ pọ̀fọ̀ ọmọ pọ̀gẹ̀dẹ̀ ojú rẹ̀ ọkàn bíi tàgbákò yọkàn mú ọ lọ jẹ́ ó tún kó pàǹtí lọ torí de eléyìí ó túmọ̀ sí pé ìyà sàárè ń bẹ fún ẹni tó bá ti jẹ́ wípé ó fìdí rẹmi ìdẹ̀ra àti kẹrẹ ń bẹ fẹ́ni tó bá ṣàṣeyege kọ́ lọ́wọ́ jẹ́ kí a ṣàṣeyege. akramakumullah ìdánwò sàárè kọjá tilẹ̀ ayé o sẹ́mi kí ilé ayé ń bí ìtaba ni a fẹ́ ṣèdánwò fáwọn ọmọ àárọ̀ làwọn bẹ̀rẹ̀ ìdánwò làbá kẹfin pé láti bí ìjẹta ni wọ́n ti ń gbé irú ìbéèrè tá a fẹ́ ṣe fáwọn ọmọ ó ti lu já àwọn èèyàn ti ń gbé ká kíláwì á ní àtúntún dánwò kọ ìbéèrè tàbí àmọ́ kò yí padà ń bẹ́ẹ̀ ẹ kọ́ lẹ̀ ẹ má gbàgbé ọba wò yẹn pèsè lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti lọ wọ́n fi lé yín lọ́wọ́ sódà tí màlẹ́kà bá ti béèrè ṣe sùúrù kí ló wí. lè mẹ́mù lè fẹ́ẹ̀lì àbátẹ̀sírì lè fẹ́ẹ̀lì ọ wá jẹ́ pé ọ̀kan ló jẹ mọ́ Allahu Akbar tóun sẹ́sì lódodo kọjá pọ̀ ní ló ṣàṣeyege kọlọ̀ǹda kọ́ má dojú tì wá kọjá pé gbogbo wa ká ṣàṣeyege. Tábà wo àdéhìí pọ̀ tí ń sọ fún wa nípa nǹkan tí ó ṣẹlẹ̀ nù sáré lórí ṣiríṣiríṣiríṣi nínú rẹ̀ láti ní ìgbàgbọ́ sí fífẹ́ tí wọ́n fi àtẹ́gùn sí fèrè ẹ jẹ́ ká dúró níbẹ̀ yẹn àti bíbí ìbá láti tẹ̀síwájú ọ̀rọ̀ nípa fífi àtẹ́gùn sí ihò
abẹ́lẹ́ wọn bẹ ẹlẹ́dàá wa kó dákun kó ṣàánú wa kó ṣe wá lọ́kàn nínú ẹni tí yóò máa lékún nígbàgbọ́ òdodo kó ṣe wá lọ́kàn nínú ẹni tí yóò máa ṣẹ̀sìn bí ó ṣe mú kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó yọ́nú sí wa tí ó sì jẹ́ ẹni tó ṣe pé ó túbọ̀ ń fi wá mánà kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣe àwọn ẹ̀sìn wa ní àtẹ́wọ́gbà kó má sì pọ̀ wọ́n ti sí wa lọ́wọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. adúgbò fún aláàfin káàmì ọ̀nà tí ó ṣe ètò yìí ní àṣeyọrí àbí aláàfin káàmì ọ̀nà ìdí ọmọṣẹ́ àbáwá san ọwá ní ẹ̀sìn lórí bákan náà ìdí ọmọṣẹ́ àbáwá san àwa tí adẹ́sìkọ́ náà ní ẹ̀sìn lórí pẹ̀lú. Inshallah Rahman, next program wa yóò máa jẹ́ 19th of December. Okay, 19th of December, inshallah. Bákan náà, a fẹ́ kí àwọn ọmọ ẹ̀yà tí a rán wa lọ́wọ́ lórí bí báwo ni ètò yìí báwo ni ṣe máa tẹ̀síwájú. Àwa tí a bá ní owó díẹ̀ láti ràn wá lọ́wọ́ ń parẹ́ bóyá bí àwọn onígbò pẹ̀lú àdúgbò ọ̀kẹ́rẹ̀. Àwa tá a bá ti lẹ́sẹ̀ ní ẹ̀sẹ̀ nínú account number account number tí a mọ̀ sẹ́ndì ẹ̀sìn òní 0016968128 Lamidi Abubakar Stanbic Bank Jazakumullah khair. Account number is 0016968128 Lamidi Abubakar Stanbic Bank. Náà, ní bèèrè wípé ìjẹ́tọ́ láti wú òkú Mùsùlùmí kúrò ní ilé látàrí pé wọ́n fẹ́ lọ sún sí ilẹ̀ àbí nítorí pé wọ́n fẹ́ palẹ̀ yẹ̀gẹ̀ ilé tí wọ́n sì kú sí. Wọ́n ní kí ni òbí wọn sọ̀dá kí fún obìnrin àti ilé kí ni ìdájọ́ tó àwọn sí tí ó sọ ilé wọn tó fẹ́ sọ̀dá kí wọ́n rọ̀pọ̀ sí ààjì pé tí obìnrin bẹ́ẹ̀ bá fẹ́ kọ ọkọ sílẹ̀ tàbí tí ọkọ kọ sílẹ̀ báwọn ló ṣe ṣe. Oníbèrè pé kí ni ìdájọ́ Islam lórí kí á dìbò àbí kí èyí gbé àpótí ìbò? Kí ni ìdájọ́ Islam lórí ìbò àbí kí èyí gbé àpótí ìbò? Oníbèrè pé ìdí àgbègbè lọ́wọ́ obìnrin pé ṣé ó sì ní ìgbàgbé tí ọdún tó fẹ́.
ṣé ṣàlè lè fẹ́ jì lóbìnrin láti fẹ́. Oníbèrè béèrè pé báwo ni a ṣe lè mọ̀ wípé ẹnìkan bọ́yọ́ ń ṣàárẹ̀, báwo la ṣe lè mọ̀ wípé ó kú káàkà sí rúkíá? Oníbèrè béèrè wọ́n ní àwọn gbọ́ ìwé wọn sọ pé mo sí ìdájà yóò máa dé gbogbo ní sàárẹ̀ tí wọ́n rẹ́ pẹ̀lú símẹ́ǹtì. Wọ́n ní pé tẹ́gbẹ́ ìfẹ́ yóò máa jẹ́ kí ìdí àkókò sí wọ́n ní ṣé ìwé náà pé àwọn sàárẹ̀ kan bá rẹ́ pẹ̀lú símẹ́ǹtì àwọn gbọ́ pé yóò máa débẹ̀ yóò máa fi àjẹ wọn ó ṣe lóòótọ́ ni. Náà oníbèrè béèrè pé ṣé káfíọ̀ ṣé ó lè bá mùsùlùmí tó lè bá di irun? Oníbèrè béèrè pé òun fẹ́ ṣe sọ́lábùdó ní mọ́sálásí ẹgbẹ́ aago méjì láti máa ṣe sọ́lábùdó pé ṣé tóun bá ṣe sọ́lábùdó síwájú kó tó di àsìkò fẹ́ ṣe ládàá sí láti fi yóò gbé. Oníbèrè béèrè pé ṣé ó dá tó lẹ́tọ̀ọ́ kí èèyàn jẹ oúnjẹ ọjọ́ ìbí láwọn èèyàn máa ń ṣe. Oníbèrè béèrè pé kí ni ìdájọ́ obìnrin fẹ́ pé ó para rẹ̀ nítorí ìjákulẹ̀ tó débá láti ìpínlẹ̀ wọn. Ṣé irú obìnrin bẹ́ẹ̀ ṣé Allah subhanahu wa ta'ala oníṣòlè sí àforíjà àti ìṣẹ̀lẹ̀? Oníbèrè béèrè pé ṣé ó lẹ́tọ̀ọ́ kí ọmọ kí ó dáàbòbò ya rẹ̀, ó dìbẹ́ndì ya rẹ̀ ní ọ̀dọ̀ bàbá lélẹ̀ tó yẹ pé òbíkítà kìí ṣojúṣe rẹ̀ láwọn ìgbà tí ìjà bá wà láàrin bàbá àti ìyá. Oníbèrè béèrè pé wọ́n ní ṣé orin tí wọ́n fi ẹnu tàbí àtẹ́lẹwọ́ tàbí lílù sí ṣé àwọn ọmọbìnrin àti wípé àwọn gbọ́ nípa ipé láìpẹ́ láìpẹ́ wọ́n gbọ́ ipé ẹ̀kọ́ orin nípa mọ̀lú ìgbẹ̀gbẹ̀ ìgbésẹ̀ lóòrùn. Náà oníbèrè béèrè pé ǹjẹ́ a lè gba àwọn ìjẹ̀mọ́ kan nílé tó yẹ pé ìjáde òní wọ́n mú ní ọkùnkùn tí wọ́n bá wá sí àwọn mọ̀sáàjì ló wà, ǹjẹ́ a lè gbà wọ́n láàyè àbí kí a mọ́ gbà wọ́n láàyè? Oníbèrè wọ́n bèèrè nípa ìdájọ́ nípa ẹnìkan tí ẹgbẹ́ wà níbi àwọn mọ́tò rẹ̀ tí ọlọ́kadà wá já náà lẹ́yìn ṣùgbọ́n tí ẹni ẹ tí ó sáwọn ẹni ẹ nínú gbogbo wá wá sí nínú ìpínlẹ̀ tó ṣó lọ sílé wọ́n á nígbà tó dára ọjọ́ kejì lẹ́gbẹ́ mọ́tò yẹn wọ́n bá òkú èèyàn lábẹ́ mọ́tò yẹn pé báwọn ní oṣù sí fún wa. Oníbèrè sọ pé kí ẹ jọ̀wọ́ kí ẹ ṣàlàyé pé báwo ni a ṣe máa ń fi ọwọ́ wa ṣe tẹ̀sílẹ̀. Oníbèrè lẹ́yìn ìwé ẹjọ́ ẹ bá ṣàlàyé nípa sọ láti tọ́ ọ. Náà oníbèrè béèrè pé ìjẹ́ obìnrin ó lè padà sí ilé àwọn òbí rẹ̀ lẹ́yìn acton nígà nígbà tó jẹ́ pé ọkọ tí wọ́n ṣe acton nígà pẹ̀lú rẹ̀ tí wọ́n ṣe acton nígà fún pẹ̀lú rẹ̀ ó sọ pé òun ò tí ì fẹ́ pátápátá. Oníbèrè tó bèrè pé ṣé a lè ṣe sọ̀láàtì lẹ́yìn ìmọ̀mù ní Libya àti wípé ṣé a lè pa iṣó mọ́ra lórí sọ̀láàtì. Ṣé a lè pa iṣó mọ́ra lórí sọ̀láàtì. Oníbèrè béèrè pé ìjẹ́ ó lẹ́kọ̀ọ́ fún ẹni tí ó ní oyún kí ó máa lo ìgbẹ̀kan tí wọ́n pè ní sájáwọ́tò Fatima àwọn sájáwọ́tò Maryam lélẹ̀ tó yẹ pé wọ́n máa ń gba àwọn ní oyún ní láì àníyànjú pé kí wọ́n máa mu omi tí wọ́n bá rẹ pẹ̀lú sájáwọ́tò Maryam àti sájáwọ́tò Fatima
oníbẹ̀rẹ̀ lẹ́rẹ̀ ilé ẹgbẹ́ àṣàlàyé ìran èèyàn mélòó ló lè rí ojú obìnrin tó lórí kọ́. Mo ti tó wà. Ilé ìmọ̀ sí mo ṣe. So ẹni yẹn béèrè pé ṣé àwọn obìnrin pé wọ́n ń lo nìkọ́ pé ọ̀pọ̀lọpọ̀ kí ń lo glove pé kí ni ìṣẹ̀rẹ́ Islam sọ nípa rẹ̀. Alhamdulillah. Ìbéèrè alákọ̀ọ́kọ́. Nígbà pé wọ́n ní sọ́tọ̀ ká gbé òkú kúrò nílé láti lọ sin ní orí tẹ́. Bóyá nítorí pé a ti gbàgbọ́ yẹ ẹ̀sìn bẹ́ẹ̀ àbí nítorí a fẹ́ talé. Bẹ́ẹ̀ ni orí tẹ́ náà ló yẹ ká sìnkú sí láti pilẹ̀. Sísìnkú sílé àṣìṣe ni kò sí nínú ẹ̀kọ́ tẹ́sí Islam tó fi kọ́ wa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn ẹni tí ń sìnkú sílé wọn à lè rí wí wọn à lè rí sọ fún àwọn fi ń kọ́ sí nǹkan kan nínú tẹ́sí Islam fi kọ́ wa. Kò síbi tí Islam fi sọ pé kẹ́ sìnkú sílé. Ẹ má gbàgbé pé Yorùbá là wa. Nínú àṣà Yorùbá òkú àgbàlagbà àwọn èsìn sórí tẹ́tẹ́lẹ̀ náà. Nínú àṣà Yorùbá kò dájú pé ibìkà ń dórí tẹ́. Ilé náà máa ń sìnkú àgbàlagbà sí. Tọ́mọdé bá kú àbọ̀dọ̀ wọ́n máa lọ sòkú wọn sínú gbóni. Àṣà Yorùbá nù. Nítorí pé ìgbàgbọ́ wọn ni pé táwọn bá sin òkú ọmọdé àbọ̀dọ̀ sílé yóò dàkú fà. Yéésì Islam ni wọ́n tẹ̀lé tẹ́fìrí tí wọ́n sìnkú sílẹ̀ yìí. Àṣà Yorùbá torí pé bí wọ́n ṣe máa ń sọ pé wọ́n gbẹ̀sìn òkú òfin máa yàn òdodo ni. Ọ̀pọ̀lọpọ̀ Yorùbá kàn ṣe Islam lásán ló kọ pé a ṣe sọ̀láàtì. Islam rẹ̀ ọ̀tá yọ sọ̀láàtì. Ramadan bá sì dé wọn lọ náà ṣe sòyà tó bá rú wọn lọ hajj. Wọn àgbọ́ Islam yẹn rí wọn àgbọ́ yé rárá. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí kẹ́mi bá ṣẹlẹ̀ ẹ̀rí tí wọ́n ká gidi hárí. Wọ́n sọ bá ti ṣe gan ẹni kọ́ mọ́ bá sọ pé Islam kan. Eléyìí túmọ̀ sí pé ìfẹ́ nínú wọn tẹ̀lé. Kìí ṣe pé ẹ̀sìn ló ní kẹsìn kú sílé tẹ́lẹ̀ náà. Àṣà ni. Tẹ́ bá kàwé àṣà Yorùbá ẹ̀ bá ń bẹ̀. Àṣà Yorùbá ni pé tágbàlagbà bá kú ilé wọn sísì. Tọ́mọdé bá kú àbọ̀dọ̀ ni wọ́n lọ sọ òkú wọn sígbó wọ́n pẹ́lẹ́ nu kó wọ́n sọ sí. Eléyìí jẹ́ bó ṣe jẹ́ torí rẹ̀ tẹ́ bá lẹ ti gbẹ́sìn yé ẹ gbókùn yín wọlé. Bákan náà tẹ́ ẹ bá gbé kó lẹ́rọ̀ ẹ padà rí bá gbé kó lélẹ̀ torí pé lẹ́yìn ẹ lè bùkátà sí pẹ̀fẹ́ tà. Ilé tẹ́ fẹ́ tà ilé lẹni tó fẹ́ ra lé fẹ́ rà kò sí ní tó fẹ́ fòkú tẹ̀ sí sínú léṣe. Tó bá lẹ̀ ní rówó gbà àfi ká ẹ gbókùn kò ń bẹ̀ ẹ rí kẹ́yìn náà lẹ́wù bàbá yín kò ń bẹ̀. Eléyìí jẹ́ bó ṣe jẹ́. Wọ́n ní kí ni òdiwọ̀n sọ̀dáàkì fóbìnrin. Ètò tó gbajù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé sọ̀dáàkì kò lódiwọ̀n ní pípọ̀ àbí ní kíkékeré. Kíkéré rẹ̀ kò lódiwọ̀n, pípọ̀ rẹ̀ kò lódiwọ̀n. Tó bá sá ti tẹ obìnrin lọ́rùn. Bó tilẹ̀ jẹ́ pé súnà Ànábì sallallahu alaihi wasallam fi hàn wá, Ànábì sallallahu alaihi wasallam kìí san tó kéré sí 400 dirham nígbà tó bá ń fẹ́ yàwó ní tí sì máa gbà lórí àwọn ọmọ rẹ̀ tí máa gbà fún àwọn ọmọ rẹ̀ tó bá fi lọ́kọ náà bí 400 dirham yìí náà òun náà ló sì sọ fún wa pé tí sọdáàkì bá kéré iná ni ìgbéyàwó obìnrin tí sọdáàkì rẹ̀ bá kéré bẹ́ẹ̀ máa ní ìbùkún pọ̀ jù ilé ìtumọ̀ sí ká máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànábì náà sallallahu alaihi wasallam ó túmọ̀ sí kò kàn ní fẹ́yàwó kó fún ìyàwó 100 naira kó fún 1000 ní wọ́n ti ní tí sọdáàkì rẹ̀ bá kéré 1000 báwo lè ṣe búrẹ́dì òkè búrẹ́dì ní ìsìn tán ra 1000 wà
so ẹ sì mà gbogbo orúkọ ẹ̀ ń fóbìnrin nírú àwọn sọ̀dáàkì tí kò ní ìtumọ̀ yẹn ìní máa tètè ti ọ̀pọ̀lọpọ̀ obìnrin fẹ́ sọ fún ìfẹ́ sẹ́ fúnlọ nítorí 1,000 rẹ kò ní ìṣòro kọ́ mọ́ ni tí ọba ní àti ya ọ̀rọ̀ ọ̀rùn yóò máa fi 1,000 lé ọ̀ká ni gbogbo owó rẹ̀ ń ṣe má owó rẹ̀ ń ṣe má lọ́kàn sí pa 1,000 rógbórógbó nù gbàtọ́pọ̀ gbá lọ́wọ́ rẹ̀ lẹ́rọ ọkàn sọ́ọ̀lù ọsọọlù ọkọ bá mú tọ gbàtí wọn náà ti mú ó ti tán náà ọkẹ ní ìsìnká pé owó kan tó jọjú ló fún ṣé ọsọ ọmọ ọba tó bá sọ ọmọ àwọn èèyàn tó jókòó àwọn oníwòwò ràn kálukú palẹ̀ tó lè mú wọn palẹ̀ rẹ̀ mọ́ so ọkọ ìyàwó náà ọlọ́run máa sáré ká owó mi ẹ fẹ́ kó wọn lọ obìnrin kò tí ẹ̀ ní dẹ̀wò eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀rù wọ́n ní tóbìnrin bá sọ pé sọdá àpè mi wọn náà ní pé mo fẹ́ kó rán mi lọ hajj wọ́n ní tóbìnrin bá sọ bẹ́ẹ̀ sórí sọ ó rí sọ tọkùnrin náà bá lágbára àfi lọ oorun náà pọ̀ lágbára ẹ bá ká torí wọn lò lè sọ pọ sókè dilẹ fún so náà ń wá àti kára rẹ náà lọ́rùn ẹni ìwọ náà tó bá lágbára ẹ pọ lọmọ ó sì lágbára wọn á ní ẹ tírò obìnrin tá a rán lọ hajj yẹn tó bá wó sùn jọ tó lọ fẹsẹ̀ kọlọ kò sí wàhálà èló lẹ san lówó hajj ọsàn padà wọn bá ti san padà 1.5 million wọn bá ti san padà máa lọ lé wọn ní ìka kíníkà ìka báwo dání ìka talọkọ jẹ kànú àwọn méjèèjì ìyàwó nínà síbí ọlọlọfẹ jẹ bó sí. wọ́n ní àwọn fẹ́ gbàpótí ìbò àwọn sì tún fẹ́ dìbò kí ni islam sọ ń pa islam ọ̀farama èso ní láti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìbò kí ló fẹ́ di dẹmọkúrọ́fù kí ló fẹ́ fi sí ṣẹlẹ̀ ìjẹ́ fi sí. láti tó tẹ́yìn tẹ́ ń pariwo kún ó sí tí wọ́n ti ń ṣe kí lè fi mú bọ̀ ẹ wá sọ fún wa irọ́ ńlá sí so ẹnìkan náà òkè wà lọ gbé lọ́wọ́ àní orí pé kí ló burú ẹ dìbò náà a rí láti dọ́tẹ̀ tí sí kí lè fi mú bọ̀ kí lè fi ṣe fún Islam irọ́ lásì so torí pé democracy ó tako Islam gédégédé ẹ má tara yín jẹ wọ́n ní government of the people by the people to the people it all has to do with people kò ní kankan ṣe pẹ̀lú Allah kí orú èwo la wọn á sọ pé táàbà sínbẹ àdìbà àti tọ́tò ti ń dá sí kí ló fi mú bọ̀ àbọ̀ ń wá pò àwọn akpọ̀ òfin wa náà di gẹrẹ wù mí kan lélẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ jàmà kájọ kó yé wa ntí ìbá ṣe Islam ẹ̀ lè gbé wá bá Islam ẹ̀ lè fi pa Islam dáró ẹ̀ tó máa ń sáyé àwọn ọmọ bá ṣé kí ni kí ló dé tó ọmọ bá mutí kí ló dé tó ọmọ bá ṣe zìnà kí ló dé wọn ń bòkè Ìbàdàn kí ló dé tí wọ́n dọ̀ ọwọ́ ni tí wọ́n bá ń ṣe láyé wọn náà yẹ kó ọmọ bá wọn ṣe ọ̀nlẹ́ bàbá yé mùsùlùmí làwà mùsùlùmí làwà ọwọ́ ni Nàìjíríà làwà àwọn sọ pé ṣé mùsùlùmí Nàìjíríà làwà àbí mùsùlùmí tí ń gbé Nàìjíríà. Ṣé mùsùlùmí Nàìjíríà lẹ́yìn àbí mùsùlùmí tí ń gbé Nàìjíríà? Àmọ́ tẹ́ bá jẹ́ mùsùlùmí Nàìjíríà kọ́ ibi Nàìjíríà bá ń yé sí kẹ́ni ọba yé sí. Wọ́n ní kí làwọn ṣe lè mọ obìnrin yìí àwọn ọ̀gbà ńlẹ̀ náà bá fẹ́ fẹ́ òun náà lẹ́bi tí wàá ti jẹ́. Wọ́n kọ́ sí ìyàlójú oṣù lẹ́yìn ọkùnrin bí ìbojú lónìí kó sí jù. So òun náà ló bi pé mo sọ́ọ̀rì o sọ́ọ̀rì láti fẹ́ sí ìbéèrè ṣé kò síranù ṣé ìsúnra tó síranù rí kò sí mùṣkílà ń bẹ torí pé yóò sàn kó láyà láti bíbẹ̀ ó ní ó sì sàn tó bá tó dòdò fún ọ ó ti tètè yé yín kó tó délé ó yẹ kó bọ́ bá délé tán lọ́ hàn sí ọ wípé la hawla wala quwwata sẹ́wọ̀n ká lómi ò lè dànù lẹ́yìn jẹba
wọ́n níbo la ṣe lè mọ̀ pé èèyàn ń kó káàtà rúkìá ẹni tá a bá rí pé nǹkan tí ń ṣèyàn yìí kò fẹ́ nọ́mà nísìnyẹn sọ pé wọ́n bò ń sọ̀rọ̀ tani bọ́ sọ̀rọ̀ ààrẹ ní kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní wọ́n bọ́ sọ̀rọ̀ ẹnìkan kan sọ̀rọ̀ sínú atẹ́gùn tá ló ń bá sọ̀rọ̀ ó lẹ́yìn ò lè rí sẹ́mi pé lẹ́yìn ó mú fún so ń bẹ̀ yẹn á rò pé insha Allah á sì rúkìá fún so kí wá sí gbogbo nǹkan náà ní rúkìá nísìnyí ẹ mọ́ ọmọ lọ lé kí ó àbẹ́ mú lọ sílé ẹ̀kọ́ tó má ti lè tírèèni ọmọ dáadáa ẹ mú lọ sọ́dọ̀ olùkọ́ tó ọmọ máa kọ́ dáadáa torí pé eléyìí náà ẹ̀ bọ́ ní olùkọ́ mi wà tó jẹ́ pé tí máa ń kọ́ ọmọ kò ní yọ̀ olùkọ́ mi wà tó jẹ́ pé tí máa ti mú lọ́dọ̀ rẹ̀ bí ìdìnnìlà ẹ rí i pé nǹkan yẹn ọ̀nà tó ń gbà sálàyé nǹkan yẹn ó máa yọ ọmọ ẹ wá ní rúkìá torí pé tẹ bá ti lọ sí rúkìá ń bẹ̀ ẹ dá ẹ̀kọ́ ọmọ dá rúkìá yẹn ẹ ní kọjú sí pé sébi tẹ́ fi sí dáa bí ọ̀dà ẹ ní mójútó pé ẹ̀kọ́ tó ń kọ sẹ́ńsẹ̀ mùrọ́jà rẹ̀ àbí òsè mùrọ́jà rẹ̀ rúkìá lẹ́tìrà tí ọba wa mọ̀ nǹkan á pè rúkìá òṣìṣẹ́ rúkìá ṣiṣẹ́ ẹ̀yin lẹ̀ mójútó tó yẹ kẹ́ tún mójútó lé ìjẹba ní ìsèyàn soge ọkùnrin tó bá ti wá bá ẹnu rẹ ti tóbi jù náà ni ìwọ ti aṣọ òfìtì rẹ rí jọkan ìwọ ẹ̀dá ọwọ́ alóhùn lórí ọkùnrin àbí òun ṣe rẹ sẹ́mi kò ní ṣe ra ọwọ́ alẹ́kẹ́ ṣe rúkìá ẹ wá sọ pé rúkìá on what base wípé òun ọ̀rọ̀ kọ àyẹ̀mọ́ gbọ́ pé ọ̀rọ̀ ń fa àwọn ọkùnrin ṣe yẹ̀yẹ́ kó o nídìí rúkìá nítorí bùkátà ni kó o nípinnu ọkàn kó o mú kàn lé ìjẹ́bùsùn jẹ́. wọ́n làwọn gbọ́ wípé gbogbo sàárè ìjàmbá ti rẹ ní màsíhì dàjálì máa lọ bá àwọn ẹni tó wà mẹ yìí sì máa kóyà fún irọ́ burúkú tó kọ́tọ́ká rẹ sàárè kọ́tọ́ká kàn kankan lórí sàárè àmọ́ pé wọ́n bá ti wá rẹ sàárè wọ́n bá màsíhì dàjálì ọba wọn lálejò kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. wọn lóbìnrin tí èsè mùsùlùmá tó lè máa dirí fún mùsùlùmá dáadáa under your own condition kìí ṣe pé yóò dirí fún ibi táwọn kèfèrí kìí ṣe pé yóò bá ń fi nǹkan kúrun tàbí òye wa kìí ṣe pé yóò wá bá yín dirí tó bá gbélé yín ní ọwà yóò wá sí gbogbo òdìlẹ yóò sí alọmọdé yóò múra tó bá ṣe é ṣe kan kó tún fi nǹkan sórí wọn rò pé yóò wá tí wọn bá wọlé. Ìgbà gbọ́dọ̀ rẹ̀. Wọ́n náà fẹ́ sọ̀sọ̀ lọ́dọ̀ mọ́sálásí náà fẹ́ sàbọ̀ méjì náà ṣe sáwọn lè ti ṣe tàwọn kó tó di pé jàmáà dé ṣé sísí lẹ bá mọ́sálásí láàgé sísí lẹ bá mọ́sálásí ẹ lè ṣe sọ láti ti kàmí lọ àmọ́ tó bá ké títì lọ́wọ́ ẹ ṣe sọ láti yín bomi eléyìí jẹ́bù ṣùgbọ́n. wọ́n ní tó bá ṣe oúnjẹ kan torí àjọ̀dún ọjọ́ ìbí sọ́tọ̀ káwọn jẹ títọ́ àtàìtọ́ rẹ̀ ó ní í ṣe pẹ̀lú títọ́ àtàìtọ́ sí sọ́dún ọjọ́ ìbí tíṣẹ̀rí àgbà kẹ́ máa ṣàyẹyẹ ọjọ́ ìbí kọgbà ajẹ́kọ̀ọ́kọ́ jẹ bá ṣe torí rẹ̀ náà kọ́ kọ̀tọ́. wọ́n lóbìnrin kan para rẹ̀ ni nítorí ìjákulẹ̀ tó dé bá lórí ọ̀rọ̀ mọ̀lẹ́bí sọlọ ń lè forí jì lópin ìgbà tí yẹn bá kú tí ọba jẹ́ kèfèrí Ọlọ́run ọba Ẹlẹ́dàá lè forí jì inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad dhalla dhalalan ba'ida. pípa tó para rẹ̀ kò sọ́ di kèfèrí lópin ìgbà tí ọba ti jẹ́ kó gbàgbọ́ kọ́ lọ́n gbà kó wọn parọ́ àmọ́ ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́ni wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ẹ má ṣe kú para yín torí pé aláàánú lọ́lọ́wọ́ bá jẹ́ lórí yín. Ànábì sallallahu alayhi wa sallam ó sì ní ẹnikẹ́ni tó bá fọwọ́ ara rẹ̀ ṣe kú para rẹ̀
mùsùlùmí ni wọ́n bá wí wọn torí pé kèfèrí tó ṣe ọkọjá gbogbo eléyìí nítorí ṣe kèfèrí ìyá àti bàbá ńlá yà ẹni tó bá fọ ara rẹ̀ ṣe kú para rẹ̀ irú tó fi para rẹ̀ ni wọ́n fi máa fìyà jẹ ọ̀nà jahannam Ọlọ́run sáà síbẹ̀síbẹ̀ tó bá wọ tó bá jìyà títí tó bá wọ lọ lé ní kó fi sálì jẹ náà torí kó kú ní mùsùlùmá eléyìí jẹ bó ṣe jẹ. wọ́n ní ṣé ọmọ lè máa dáàbò bo ìyá rẹ̀ lọ́wọ́ ìyànjẹ bàbá rẹ̀ ta ni bàbá rẹ̀ ṣebí bàbá yẹn rẹ̀ ta ni ìyá rẹ̀ ṣebí ìyá náà rẹ̀ kò yẹ kọjá pọ̀dọ̀ rẹ̀ láti rí irú ṣèṣì because tó bá ti torí bàbá rẹ̀ tó ṣe ìyá rẹ̀ tó bá ti torí ìyá rẹ̀ tó ṣe bàbá rẹ̀ ojú ọ̀nà àlùjánnà rẹ̀ ló ń dì mú tí ẹni kó wọ́nà láti pẹ̀tù sáwọ̀ láàrin bàbá àti ìyá rẹ̀ dáadáa tó yẹ kí bàbá rẹ̀ ó ṣe sí ìyá rẹ̀ tí òfin ní jẹ́ pé bàbá rẹ̀ ṣàbòsí sí ìyá rẹ̀ ó ti bá bàbá rẹ̀ sọ títí bàbá rẹ̀ gbọ́ ó lòun ọ̀gbà ìwọ wá dáadáa ń ṣe fún ìyá rẹ̀ tó nítorí tó bá lọ fẹ́ gbìjà ìyá rẹ̀ torí bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá fi lè fún ọ lépè tó ọmọ pé nínú àdúrà mẹ́ta tánàbí sallallahu alaihi wasallam sọ pé kò ní sáláìsẹ nínú rẹ̀ lè pe bàbá wọn ò pé ládùúgbà èpè bàbá tó nítorí di eléyìí ẹ jẹ́ ká gbìyànjú má sọra rẹ̀ dọ̀tá bàbá rẹ̀ torí màmá rẹ̀ má sọra rẹ̀ dọ̀tá màmá rẹ̀ torí bàbá rẹ̀ nǹkan máa ń pa ọkọ àtìyàwó pọ̀ tó ẹ bá wọn nìkan lọ́mọ ọmọ ò lè má ẹjọ́ tíyà rẹ̀ ọmọ.